fún rere Olúwa. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, wọ́n dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ fún ìrìnàjò ọ̀sẹ̀ tó mú mi rìn ní ẹ̀tọ́ kọjá tó mú mi rìn ní àtàlàfíà. O tún ti mú mi bẹ̀rẹ̀ ìrìnàjò ọ̀sẹ̀ tuntun mi láti àná. O ti ń tẹ̀síwájú pẹ̀lú agbára nínú ayé mi fún gbogbo oore tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣíṣú ayé mi láti àná nínú ìrìnàjò ọ̀sẹ̀ tuntun yẹn. Pàápàá jùlọ fún èyí tí wọ́n tún ti bẹ̀rẹ̀ láti mọ ìjẹ́rìí agbára ní ọ̀tún ní òní àti gbogbo ìrìnàjò tí mo sọ pé ó ṣe gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi, ayé rẹ bàbá mo dá gbogbo kó padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìpadà sọ́dọ̀ mọmọ sọ wípé ṣe èyí fún tí o bá tagbára nínú ayé mi fún gbogbo rẹ àjọ ọ̀sẹ̀ tó kọjá lọ èyí tí wọ́n mú mi rí àyè tó mú mi ṣe rere nínú rẹ èyí tí wọ́n fi tóbi alágbára tí wọ́n ṣe lóògùn rẹ lọ́pọ̀lọpọ̀ fún ògo àti lógo rẹ èyí fún àjọ tuntun mẹ́ta tó ti bẹ̀rẹ̀ látọ̀nà tí wọ́n tuntun tẹ̀síwájú pẹ̀lú agbára rẹ àdínú ayé mi fún rere Olúwa àìjẹ́ tó tuntun sọ̀rọ̀ ti gbogbo agbára rẹ láti lè jẹ́ agbára ní rere tó àwọn òsìtọ́ lọ láti lè ṣe lóògùn tó àwọn òsìtọ́ kọjá lọ Olúwa ọmọ ṣe alágbára o ṣe olótóbi ọmọ sọ wípé ṣe fún àní gbogbo tí ṣe ìjọba sítẹ́nà àti ìjọba òkun pàpàtà àti tí wọ́n ti rán lọ sínú gbèkùn àti gbogbo tí ń sàwọn ìbò burú dà mẹ́mí òkùnkùn tí wọ́n náà ti rú gbé pàpàtà ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ mẹ́tẹ́mọ́ àgbà ọ̀pá àti ìyẹn ìjọba ìwọ́n ti sọ agbára rẹ kalẹ̀ ìwọ́n sọ àṣírí rẹ ìwọ́n sọ ìjọba rẹ kalẹ̀ gbogbo àwọn ẹbí àti lọ́wọ́ àti àwọn alátakò ní gbogbo àwọn ẹbí búburú ni ìwọ́n ti rán wọn sínú gbèkùn pàpàtà tí wọ́n bá tún fi jọ lọ́rùn ni àyè láti lè bùkún ayé ní kọ̀ọ̀kan wa láti lè sáyé ní kọ̀ọ̀kan wa lógo àyè láti dẹ́ni kọ̀ọ̀kan wa láàrin ògo ìyá ní forúkọ rẹ ó ṣe bàbá ojú pé wọ́n tún jẹ́ àgbára jù bá sí lérò lọ àyè tó àwọn ọ̀sẹ̀ tó ti kọjá lọ àyè fún inú ayé ní kọ̀ọ̀kan wa ọmọ ṣe bàbá ọmọ ṣe ọmọ oṣù ẹ̀ma mẹ́ta fún àgbà ọ̀pẹ́ olùwàgbà ẹ̀yàn àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé orin Dáfídì orí ìkejì ó dín ní ogún ẹsẹ̀ ìkẹfà àti ìkeje rẹ̀. Ìwé orin Dáfídì orí 18 ẹsẹ̀ 6 àti 7 rẹ̀. Nínú iṣẹ́ mi èmi ké pe Olúwa èmi sì sunkún pe Ọlọ́run mi ó gbóhùn mi láti inú tẹ́ḿpìlì rẹ̀ wá ẹkún mi sì wá sí iwájú rẹ̀ àní sí etí rẹ̀ nígbà náà ni ilẹ̀ mì ó sì wárìrì ìpìlẹ̀ òkè pẹ̀lú sídìí ó sì mì nítorí tí ó bínú. Orí ọ̀rọ̀ wa fún ìrìnàjò ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí. Èmi ké pe Ọlọ́run ní orúkọ Jésù ó gbọ́ ohùn mi ó gbà mí nítorí tí mo gbàgbọ́ èmi sì bọ́ lọ́wọ́ ogun gbogbo. Èmi ké pe Ọlọ́run ní orúkọ Jésù Kristi ó gbọ́ ohùn mi ó gbà mí èmi nítorí tí mo gbàgbọ́ èmi sì bọ́ lọ́wọ́ ogun gbogbo. Gbọ́ ẹni tó ké pe Ọlọ́run lọ́lọ́run gbọ́ títí ẹ̀ ṣùgbọ́n ẹni tí kò ké pe Ọlọ́run kìí ṣe kí ni kì í gbọ́ títí ẹ̀. Kò sẹ́ni tí ò lè ké pe Ọlọ́run kò sẹ́ni tí ò ní àǹfààní àti ké pe Ọlọ́run. Èyí tó pé kí ni kí ilẹ̀ ní àǹfààní àti lè ké pe Ọlọ́run nígbà tó bá wù mí lásìkò tó bá wù mí lórí ohunkóhun tí mo bá fẹ́. Nítorí kó lè ké pe Ọlọ́run kí o lè wá Ọlọ́run kó lè bá Ọlọ́run sọ̀rọ̀ kó lè béèrè ohunkóhun tí o fẹ́ ní àkókò tó wọ̀ nígbà tó bá wù ọ́ lọ́lọ́run fi gbà láti fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kalẹ̀ fún ìrúbọ àti tutù àti ìgbàlà aráyé. Ní ọmọ bíbí kan ṣoṣo náà ti ṣe Jésù Kristi lòun náà ṣe gbà láti wá sínú ayé ẹ̀ṣẹ̀ ìnira yìí láti wá jìyà láti wá fi ra ìṣòro àti tutù láti bá gbogbo tí ṣe májẹ̀mú àti ègún àti ìpè ìbánijẹ́ láti gbé májẹ̀mú tuntun mi dìde láti lè sọ mí dọmọ láti lè sọ ọ́ dọmọ láti lè sọ mí dájúgún láti lè sọ wọ́n náà dájúgún. So kìí ṣe pé Jésù Kristi ọmọ gbogbo tí ó dojúkọ àti tí ó ṣẹlẹ̀ sí nígbà tí ń bọ̀ wá sínú ayé ọmọ dáadáa nítorí gbogbo ẹ̀ ló ti rí kedere ṣùgbọ́n nítorí pé kí ilẹ̀ bá bọ́ lọ́wọ́ wípé kí ni kásẹ̀sọ̀ lọ́mọ ṣe kiri kásẹ̀sọ̀ lọ́mọ wádìí lọ́wọ́ ẹnìkan àìkásẹ̀ lọ́mọ ṣe kí lọ́wọ́ ẹnìkan ló ṣe kiri ló ṣe wá láti bá gbogbo tí ń ṣe àwọn iṣẹ́ gbogbo lónìí gbogbo tí ń ṣe ṣẹ̀ṣẹ̀ lọ́mọ wádìí níbi kan náà kó ló pé ọ́ lè gbé gbèsè kan àbí lè so okun kan àbí lè rí kan gbà ló sì wá sínú ayé láti bá gbogbo tí ń ṣe májẹ̀mú ìgbaniyàn jẹ́ nítorí pé lóòótọ́ nínú ìlànà Ọlọ́run ni wípé kí ni ìwọ ṣe gbá ìwọ ṣàwo ìwọ ṣe kíní ìwọ ṣe kíní kó tó di pé ó ṣe kaba kó tó pé ó rí kaba kó tó pé gbà kan báyìí ṣùgbọ́n nígbà tó dáwọ́ kan àwọn ẹ̀bẹ̀rẹ̀ sí lò lọ́nà òdì èyí tí kò fi òwò àti ìfọ́lọ́run nígbà tó lọ ti rí pé bóun ṣe fẹ́ kí wọ́n lò kọ́ ni wọ́n lò ọbẹ̀ gílé ló sì padà fọmọ bíbí rẹ̀ kan sùn sílẹ̀ ìgbésọ̀ ọ̀yà kóhun kó dípò gbogbo àwọn kan tí
òun kákalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn pé gbogbo kan yẹn kò wúlò mọ́. So èyí wá mú kí èmi àti ẹ ká bọ́ lọ́wọ́ wípé kí ni tí lágbájá ọ̀bá tábà sí lórí lágbájá àlè rí Ọlọ́run. èyí ọ̀sán pé ká má lọ bá pásítọ̀ nígbà tí kankan bá dé àbí di rẹ́fẹ̀dì àbí dókítọ̀ àbí àwọn tí wọ́n jẹ́ wòlíì àbí àwọn mìíràn láti lọ képe Ọlọ́run. Àǹfààní bẹ́ẹ̀ fún láti lọ képe wọn, ṣùgbọ́n a ní oore ọ̀fẹ́ àti òmìnira pátápátá láti pé káwọn gẹ́gẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀. Yẹn pé àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀rọ̀ ó ní àwọn agbọ́n titi wọn, tó bá débi agbọ́n titi wọn ọ̀fẹ́ ọkọ̀ ọgbọ́dọ̀ lọ rí wọn nítorí pé kí ni agbọ́n tí wọ́n nìyẹn. So tó bá ti lọ rí wọn ọgbọ́dọ̀ kún fún àdúrà àti agbára àti ẹ̀mí mímọ́ kọ́ màdí wípé kí ni irọ́ ni wọ́n gbélé ọ lọ́wọ́. Ìtọ́ pé lóòótọ́ àti lódodo àìránṣọ́lọ̀ ni wọ́n, ṣùgbọ́n púpọ̀ nínú wọn tí wọ́n pọ̀ dáadáa tí wọ́n lóǹkà tí wọ́n pọ̀ níye ìpè tọ́lọ̀ ń pè wọ́n kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ jẹ́ o nítorí ohun ayé. Àwọn kọ̀ọ̀kan àwọn bíi mélòó kan ni wọ́n ṣe kíni ni wọ́n sì wà nínú ìpè Ọlọ́run tí wọ́n jẹ́ olóòótọ́ àti lódodo, èyí tí tó fi jẹ́ pé kíni ìwọ gọ́gọ́ fúnra rẹ ọgbọ́dọ̀ lè wà ní ọgbọ́dọ̀ mọ gbé nínú òbí ọgbọ́dọ̀ mọ ṣe gbogbo nínú òmìnira láti lè mọ képe Ọlọ́run bó ti tọ́ àti bó ṣe yẹ láti inú ọkàn rẹ wá fúnra rẹ. Ó sì rí wípé kíni kò sígbà tó képe Ọlọ́run tọ́lọ́run kò ní gbọ́ tirẹ̀. Òun fúnra rẹ̀ lọ sọ lẹ́yìn ìgbà tó ti gba gbogbo májèmájè ó ní ẹ ké pè mí èmi ò dá yín lò. Kò sọ wípé lọ rí lágbájá lọ rí tàmọ̀jù wípé kó ké pè mí fún ọ. Ó ní ẹ̀yin gangan fúnra ara yín ẹ ké pè mí èmi ò dá yín lò. So òun náà dìde képe Ọlọ́run. Tó bá gbọ́ Ọlọ́run gbọ́ ni o, tó bá yẹ pé ó bá gbọ́ Ọlọ́run gbọ́ mọ́wùlẹ̀ dára ẹ lábọ̀. Nítorí pé ẹni tí ó gbọ́ Ọlọ́run gbọ́ kò lè rí ohunkóhun kan gbà lọ́wọ́ rẹ̀. Nítorí pé ẹni tí ó gbọ́ Ọlọ́run gbọ́ yóò mọ níyèméjì nínú Ọlọ́run, ẹni tó sì níyèméjì nínú Ọlọ́run kò sí ohun tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Ó túmọ̀ sí pé oṣù tó wà nínú de Sátánì àti ìjọba òkùnkùn, oṣù tó wà nínú de ègún àti ìgbà tí májẹ̀mú rẹ̀, oṣù tó wà nínú ègún àní ẹ̀jẹ̀ ìran ọjọ́ pípẹ́ àti àbí títà àdúgbò tó bá bọ́ lọ́wọ́ títí ìran ẹgbẹ́ oṣù wà nínú títí àtàrà àdúgbò àbí títí ìjọ Ọlọ́run àbí ti agbègbè àbí ti àyíká àbí ti àwọn tó ń bá rìn. So fún ìdí èyí wọ́n gẹ́gẹ́ wá kíyèsí ara rẹ̀ inú bẹ́ẹ̀ ti pé àárín àwọn wo lọ wà àbí àwọn wo lọ bá dòwò gbọ̀ tó jẹ́ pé kí ni ó jẹ́ ìnira fún ọ àdájẹ́ pé kó lè gba òmìnira láti lè mọ képe Ọlọ́run ní àkókò tó yàtọ̀ ní àkókò tó wọ̀. Ó bí a sì jọ ń gbàdúrà lójoojúmọ́ yìí tí ẹnì kọ̀ọ̀kan wá sì rí ìyanu Ọlọ́run yẹn ó sì mọ̀ pé àwọn kan bẹ tí wọ́n mọ̀ sọ pé kí ni wọ́n kú ráàmù. Kì í ṣe torí nǹkan méjì nítorí wípé kí ni wọ́n fẹ́ sí wọn náà lọ́kàn kú láti mọ́ lè tẹ̀síwájú nínú àdúrà gbígbà. Nítorí pé àwọn gẹ́gẹ́ fúnra ara wọn ti wà nínú ìgbèkùn. So tó bá ti rí bá àwọn tí wọ́n ti wà nínú ìgbèkùn Sátánì àti àwọn ẹ̀mí òkùnkùn ni èyí tí Sátánì àti ẹ̀mí òkùnkùn máa ṣe ní pé sọ ẹ máa ń lò wọ́n láti sí àwọn mìíràn náà kó nínú ìfẹ́ Ọlọ́run àti kó níwájú Ọlọ́run láti bọ́ sínú ìdí títí wọn náà kí wọ́n lè rí wọn mú ọwọ́ rẹ̀ ló kù sí. So àǹfààní bẹ fún ọ láti képe Ọlọ́run fúnra ara rẹ̀ ló jẹ́ kí Jésù Kristi kí ọ fa sọ̀kèrè tẹ́pìlì ya nípa ikú rẹ̀ lórí igi àgbélébùú ní ọjọ́ kìíní àná àbí ó ti gbàgbé ni wọ́n ní nígbà tó dé àkókò kan asọ̀kèrè tẹ́pìlì sí kíni ọ fàyà sí méjì èyí tó túmọ̀ sí pé kíni kò sí ìbòjú kankan mọ́ fún ẹnì kankan kálukú ti ní àǹfààní láti képe Ọlọ́run bọ́ bá ṣe wù ní àkókò tó wù nígbà tó wù àti nígbà tó Ọlọ́run sì kíni yọ gbọ́ ìgbé ẹnikẹ́ni yòówù kó wù tó bá képe Ọlọ́run sì dárò ẹni bẹ́ẹ̀ lò tó bá fi képe nínú gbàgbọ́ tó képe nínú òtítọ́ tó képe nínú òdodo tí ẹ ṣe pé kíni ẹ jẹ́ kí n dánwò wo Sátánì èèyàn máa ń dánwò àwọn onímọ̀ pidánpidán èèyàn máa ń dánwò Ọlọ́run yìí dánwò tó bá fẹ́ gbàgbọ́ tó bá fẹ́ gbàgbọ́ filẹ̀ kò sọ pé kọ́ mọ́jọ Ọlọ́run mọ́ ìkà máa ń dùn ìtọ́ pé kí ni àwòrán rẹ̀ ló ń ṣe owó sì gbádà kí àwòrán rẹ̀ ọ̀bàjẹ́ bí kò sí pé kó dára ìtọ́ jẹ́ pé kí ni ọgbọ́dọ̀ kọ̀ Sátánì pátápátá kọ́ ọ̀dọ́ ìjà kọ́ Sátánì kò sì mọ́ bọ́ Ọlọ́run dòwò pọ̀ nítorí pé kí ni èrò rere ni Ọlọ́run ní sí fún ọ. Nítorí èrè tọ́lọ̀ ní sí fún ọ tó ní fún ọ yẹn ìlọ́fà tó pé o lè képe kọ́ wá sí bẹ́ẹ̀ pé òun ò létí kọ́ tó pé òun ò gbọ́ ohùn rẹ̀. Èmi ọ gbogbo ẹnu mo lè fi sọ́ọ́ mo sì lè fi gbogbo àtà mo képe Ọlọ́run ọgbọ́n tèmi ọgbà mi ní orúkọ ti Jésù Kristi mo bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe ogun pátápátá wọ́n pé ìlà mo ń sọ pé gbogbo tí ń ṣe ogun nítorí pé orúurú ogun lọ́wọ́ èmi sẹ́ àwọn ogun tí mo jẹ bọ́ nínú rẹ̀ ti pọ̀ so ọ̀tọ̀ lógun títí ọ̀tọ̀ lógun títí mi ọ̀tọ̀ lógun títí táyà ọ̀tọ̀ lógun ti kàndé so òṣogun tó lè ké pọ̀ Ọlọ́run lórí tó lè bá ènìyàn lóhun tó ṣòro ṣe wà fún ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe ohun tó nídìí gbé nínú fẹ̀rẹ̀
gbàgbọ́ gbẹ́kẹ̀lé mọ́ rìn nínú ìlànà rẹ̀ mọ́ tẹ́tí sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo kó sì mọ́ ṣe gbogbo gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ ó képe yóò ṣe kíni yọ gbọ́ tiẹ̀ tó bá gbọ́ tiẹ̀ yọ gbọ́ nínú ẹsẹ̀ yìí ó ní kíni ó ní nínú iṣẹ́ mi èmi képe Olúwa èmi sì sọkún pé Ọlọ́run mi àní ó gbóhùn mi láti inú tẹ́ḿpìlì rẹ̀ wá ẹkún mi sì wá sí iwájú rẹ̀ àní sí etí rẹ̀ lẹ́yìn ìgbà tí ẹkún mi wá sí etí rẹ̀ síwájú rẹ̀ nínú tẹ̀mímọ́ rẹ̀ kí ni tó ṣẹlẹ̀ ní ẹsẹ̀ keje nígbà náà ni ilẹ̀ mì tìtì ó sì wárìrì ìpìlẹ̀ òkè pẹ̀lú sídìí ó sì mì nítorí tí ó bínú Ọlọ́run bínú nítorí ọ̀rọ̀ ayé mi sí gbogbo àwọn tí ń ṣe ìjọba àtàgbára àti ẹ̀mí òkùnkùn tó ń jogun jẹ ayé mi àti gbogbo ṣe tèmi pátá tí ó náà bá ké pe Ọlọ́run lè gbà wọ́n náà Ọlọ́run gbà mí lọ́fà tó ń jẹ́ pé kíni mo fi ní àǹfààní àti lè mú kí ìran mi kọ́ wá sí ìmúṣẹ láti lè mọ képe láti lè ṣe gbogbo tí mo ṣe láti lè bọ́ lógun pé mọ́ ra aṣọ wọ̀ mọ́ rí bàtà wọ̀ mọ́ sọ ẹsẹ̀ kiri káàkiri tí ó náà bá ké pe Ọlọ́run ẹ̀rí ayọ̀ rẹ̀ ọ̀pọ̀ ju tèmi lọ ògo rẹ̀ yóò buyọ ju bí ọ̀gá ṣe fojú sọ̀nà lọ ègún ìgbà tí má jẹ́ mú ọ̀ràn ni ọ̀pọ̀ pátápátá nínú rẹ̀ ní orúkọ ti Jésù Kristi agbára àti lẹ́mọ̀ kéèké Ọlọ́run lóòótọ́ àti olódodo àti wà tèmi ìtàsímọ̀ rí àánú wa gbàjú bá a ṣe fojú sọ̀nà lọ Ọlọ́run gbé wọ̀wọ́ ó gbé wọ èmi náà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá mo dá gbogbogbò padà sọ́dọ̀ mọ́ sọ wípé ó ṣe fún dídára rẹ̀ sí mi fún rẹ̀ àjọṣe tuntun mìíràn tí ó tuntun bẹ̀rẹ̀ pẹ̀lú mi ní ayọ̀ àtàfà pẹ̀lú àṣẹ àtàgbàrọ̀ ọ̀rọ̀ rẹ̀ láti lè mọ gbọ́ tèmi láti lè mọ dá mi lóhùn bàbá gba ọgbà tí àdúrà pẹ̀lẹ́ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbogbò padà sọ́dọ̀ mọ́ sọ wípé ó ṣe èyí fún títí bẹ̀rẹ̀ agbára rẹ̀ ní àdídúró ayé mi èyí tó tuntun bẹ̀rẹ̀ ní ọ̀tún fún rere nínú ayé mi nínú àjọṣe yìí àìláti nípa àṣẹ agbára ọ̀rọ̀ rẹ̀ àìláti mọ gbọ́ ti tèmi àìláti mọ dá mi lóhùn àìláti mọ ṣàṣepẹ́ ọ̀rọ̀ nínú ayé mi ògo ìyìn ọlá àti pé ní forúkọ rẹ̀ ẹ̀mí àwọn olùgbà ọgbà tí àtúnṣe gba ọgbà tí olùrànfẹ́ gba ọgbà tí ìjìnlẹ̀ fẹ́ gba ọgbà tí ológun tó rí gbogbo ògo mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ o àní fún tí ó bẹ̀rẹ̀ agbára rẹ̀ àti àṣẹ àtagbára ọ̀rọ̀ rẹ̀ ni àní tí ó tuntun mímú gbọ́ àní ilé òwúrọ̀ àní láti mọ tẹ̀síwájú nípa oríire ṣe ní ayé mi àní láti kó mi bá láti lè mọ kéèkọ́ àní láti lè mọ gbọ́ tèmi àti láti mọ ṣiṣẹ́ ẹnu àìlú ayé mi láti mọ káyọ̀ tó mọ gba ìyá láti gbé ọ̀tún nígbà gbogbo lójú gbogbo olú ọmọ ṣe alágbára ọmọ ṣe ológun ọmọ ṣe ìjọba gba ọgbà tí yẹn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ fún àjùlọ rẹ nínú ayé mi èyí tí òun fi hàn lójoojúmọ́ láti mọ sí mi ní ojú láti mọ sí mi ní etí láti lè mọ ohun tó tọ́ àti ohun tó yẹ pàápàá jù láti lè mọ ẹ̀tọ́ mi láti mọ lè jẹ́ bẹ́ẹ̀ tí ń pè aláìnímọ̀ ìdí mú káwọn èèyàn fẹ́rẹ̀ kọ́ mọ́ ṣe gbé Olúwa mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ gba ọpẹ́ àti mi àdúrà pẹ̀lẹ́ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ògo pátápátá ni mo dá padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ayérayé àtóbi jùlọ èyí fún títóbi àtàgbára rẹ nínú ayé mi èyí fún agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n fi gbọ́n tó mi sí mi ní olójoojúmọ́ ìdẹ́pẹ́ wọ́n sí mi ní ojú ló àní wọ́n sí mi ní etí ló àní wọ́n mú mi wọ́n fún mi wọ́n kó sọ mí dẹni tó ní ìmọ̀ àtòyé láti mọ́ lè dàbí àwọn kan rẹ̀ àyè tí wọ́n ń ṣègbè Olúwa àyètòrí ànímọ̀ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ ayé rẹ bàbá mọ̀ sọ pé ó ṣe gba ọgbà tì mí àtòbí ọmọ sọ pé ó ṣe gba ọgbà tì mí ìjìnlẹ̀ fẹ́ mọ sọ pé ó ṣe gba ọgbà tì mí ní gbogbo ọ̀nà míyàn ológo àní fún ìsinmi tí wọ́n sinmi lójú nígbà gbogbo àní pàṣẹ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ àní fún ìsinmi tí wọ́n sinmi nígbà gbogbo àní tí wọ́n gbá tó fi jẹ́ nípasẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ àní kí ló ṣe wà lára àwọn tí ó ń ṣègbè nítorí ànímọ̀ ni olú ọmọ ṣe o ológo jùlọ ọmọ ṣe o olórọ̀fẹ́ ọmọ ṣe o àní fún tí wọ́n dàgbà ní ayé mi láti mọ ọmọ tọ́tọ̀ àti òye àti gbèsè tọkàn láti gbé fún mi àní láti mọ wá ojú rẹ̀ láti mọ kéèpà láti mọ ní ìdáhùn gbà Olúwa ò ṣe bàbá Ọlọ́run ò ṣe ọmọ ẹ̀mí ò ṣe agbóyè mọ gbọ́ pé olùgbà yìí olùgbà ọpẹ́ olùgbà yìí gbogbo ní orúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run ògo mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ nítorí pé èmi képe ọ ìwọ gbọ́ tèmi bẹ́ẹ̀ ni ayé mi wọnú ìyanu àti gbé àti bùkún lọ èmi kò tún mọ ìdààmú àtòṣì mọ́ gba ọpẹ́ àti èmi àdúrà pọ̀ dẹ̀dà ní orúkọ Jésù
ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Èmi dá gbogbo padà sọ́dọ̀ wọn sọ wípé ṣe ayérayé bàbá ìwọ ilé tí gbáròyè tó ń gbọ́ ti gbogbo àwọn àyàn fún pátá gbogbo nítorí pé èmi képe ọ àìnípa agbára àti àṣẹ nípa àánú àti òròfẹ́ sí orí gbà lọ́dọ̀ rẹ àìníwọ̀ gbọ́ tèmi bẹ́ẹ̀ ni ayé mi bọ́lọ́ gbogbo ti ṣe ogun àti dàmú àti fúru gbogbo àìníbi wọnú ìṣirò àti gbéga lọ èmi kò tó bẹ dàmú àti kúrò àti òṣìmọ̀ ògo ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ, èṣe ní forúkọ rẹ, àjọ bàbá gba ọpẹ́ àti ìyìn mi, olórọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyìn mi, èmi adémọ́bẹ̀rẹ̀ gba ọpẹ́ àti ìyìn mi ní gbogbo ọ̀nà ògo ló yẹ ọ àìní gbogbo ọ̀nà ìyìn ló yẹ orúkọ rẹ sẹ èmi adémọ́bẹ̀rẹ̀ gba ọpẹ́ olúwàgbà ìyìn olúwàgbà ọpẹ́ olúwàgbà ìyìn èmi balẹ̀gbẹ̀rẹ̀ wa hàn àwọn àpò tó kọ̀ mọ̀tò láti fi yàn kò tó láti fi sọ̀rọ̀ rẹ àjùlọ bàbá ọmọ ṣe alágbára ọmọ ṣe olórọ̀fẹ́ ọmọ ṣe ìjìnlẹ̀fẹ́ ọmọ ṣe nígbà gbogbo lèmi ọmọ yàn tí mo sì mọ gbórúkọ rẹ ga àyè fún títóbi àtàgbára nínú ayé ṣe mi nà àyè ìtúwọ̀ mi ṣàṣepọ̀ nínú ayé mi ìtọ́ ẹgbẹ́ èmi kéèpọ̀ nígbà gbogbo àyèwọ̀ sí gbọ́ tèmi bẹ́ẹ̀ ni àyè mi bọ́lú bó ti ṣe wà ládàá máa tó wà ṣùrẹ́ yẹn mi èmi wọnú ìṣeré lọ èmi sì gbẹ̀rẹ̀ nínú ìṣeré tí wọ́n bá tó jọ lọ́dún ògo àti láti forúkọ rẹ ìyàtọ̀ gbọ́pẹ́ ní forúkọ rẹ ẹgbẹ́ wọlé àgbà ọgbà àti àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àánú ni mo béèrè fún Ọlọ́run ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mi Ọlọ́run wọ́n béèrè ọ̀rọ̀ kankan lọ́wọ́ mi èmi ò ní àlàyé kankan tí mo fẹ́ ṣe fún nítorí pé kí ni gbogbo ọ̀nà ẹlẹ́ṣẹ̀ ni mi lẹ́yìn rẹ kò sẹ́ni tó pé kò sẹ́ni tó mọ̀ so àwa wí kí ni mo fẹ́ ṣe níwájú rẹ mi ò rí ohun kan tí mo ní sọ náà ni wípé ṣàánú fún mi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí nítorí orúkọ rẹ àti nítorí ìfẹ́ tó fi fẹ́ aráyé tó fi ọmọ bíbélì kan sórí láti fi ṣe ìrúbọ àti ìràpadà àwọn àyẹ̀fọ́ pátá láti sọ ọ̀dọ̀ ọmọ àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àwáwí kí ni mo ní ṣe níwájú rẹ̀ bí òun ní àìníbi òní àwáwí kankan tí mo fẹ́ ṣe níwájú rẹ̀ pé Olúwa ṣàánú fún mi yàrá gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àìníbi ìwọ nìkan ni Ọlọ́run àní olótìtọ́ àti olódodo ẹni pípé àti ẹni mímọ́ lẹ́yìn kò sẹ́nu mi kankan mọ́ àní kí wá ní àwáwí tẹ̀mí fẹ́ ṣe Olúwa mọ́ nígbà tí mo nígbà tí bèrè kankan lọ́wọ́ mi ohun kan tí mo nígbà tí sọ fún ọ ní pé ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ yà ṣàánú fún mi dárí gbogbo olókọ jáde jì mí sọ mi di mímọ́ àní tó pé ní gbogbo ọ̀nà lè gbàjẹ́ lẹ́sẹ̀ níwájú rẹ̀ àní gbogbo ọ̀nà lè gbàjẹ́ aláìmọ̀ níwájú rẹ̀ ní gbogbo àmọ́ bàjẹ́ aláìjọ́lótọ́ níwájú rẹ̀ ní gbogbo ọmọ wà ní gbogbo ọmọ bàjẹ́ aláìjẹ́ ní rere ìwọ ọjọ́ pé ìwọ nìkan ṣoṣo ni Ọlọ́run tó pé ẹni mímọ́ ẹni rere lẹ́yìn rẹ̀ kò tẹ́ ni rere kan mọ́ ni mo ṣe ń béèrè fún àánú Olúwa ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àwa wí kan kò sì tí mo fẹ́ ṣe níwájú ẹ̀ṣẹ̀ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa ní gbogbo olókọ yà sọ mi di mímọ́ nítorí ògo rẹ̀ ànítorí orúkọ rẹ̀ ànítorí ìfẹ́ láti ara ẹ̀ tó bẹ̀gẹ̀ tó ìfọwọ́ bí rẹ̀ kan ṣoṣo rẹ̀ fún ìgbàlá aráyé ni bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ yà ní gbogbo olókọ yà mí sọ mi di mímọ́ ní orúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé o ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ni mo béèrè fún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀sán ní káfárí tí ń ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú titun ni ìtọ́bàgbó ti ṣe májẹ̀mú gbàdìjẹ́ ni ayé mi kó túbọ̀ di mọ́ pátá ju bó ṣe di mọ́ lọ gbogbo tí ta ti kọ sílẹ̀ nípa mi níbi ní búburú ní àdára àbí tí à ń kọ àbí ìta tó lè mọ́ kọ́ àti ibi tá à ń kọ́ sí àtòhun tá à ń kọ́ àti ẹni tí ń kọ́ àtọwọ́ tí ń kọ́ àtòhun tí wọ́n fi ń kọ́ àti àwọn tí ń bẹ̀rù àti ẹni tá a bẹ̀ lọ́wọ́ gbogbo wọn kí wọ́n di pé parẹ́ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù tó sọ ní káfárí ni ìtísẹ̀jẹ̀ májẹ̀mú titun ni tọ́ba gbó títẹ̀ májẹ̀mú gbàdìjẹ́ ni ìtòfìrà gbogbo ayé padà ṣe ọtí ọ̀dọ̀ rẹ ni ó yá ṣe fún mi nínú rẹ̀ gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn kàìní àwọn ẹni kòkó àwọn ẹni búburú ni pátápátá láì kò síbi kankan ègún ègbà àti májèmú ọ̀nà gbogbo sẹ́tẹ́nà tàbí kéré ọkọ̀ kan tó gbọdọ̀ ní pátápátá lórí ayé mi ayé àtọmọ àti ṣẹlẹ̀ ṣàṣojú àdúgbò ṣe tèmi pátápátá nítorí pé kìnìún ìwọ sátìrà mi padà ní iye kan náà ti ṣẹ̀yẹ Jésù Kristi ṣe tí ọ̀la bá tí ó lábùlá ni ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rọ̀ káfárí ni Olúwa ṣe fún mi ọ̀yá àyíṣẹ́ kí ni gbogbo tó wà nínú àgọ́ ara mi kí ni gbogbo tó wà nínú ayé mi ìtí kò fòkó fún ọlọ́run tí inú wọn lọ́wọ́ òdò sí tí ọ̀tẹ̀ wọn lọ́wọ́ àlẹ́ lọ́rùn mo fẹ́ mọ́kàn tí pátí kòkò ọ̀yà wọn kó nu ayé mi dáná sun wọn láì kọ́ ẹyọ kan fún ọ̀daràn kó nu ayé mi láì pé eruku tó kéré jùlọ ọ̀yà sọ bí di mẹ́wàá pápátá ní gbogbo yẹn kí n máa jẹ́ ohun ìdùnnú àmúyangàn àwòkọ́ṣe rẹ̀ àti àpẹẹrẹ rere àní ohun ayọ̀ fún ọlọ́run ní gbogbo ọjọ́ ayé mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ tó wá jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo fún gbogbo ènìyàn gbogbo tí gbogbo agbára ní tó fi ń jọ lọ́rùn ni Olúwa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sàn ní káfárí ni Olúwa ṣe fún mi àní ní ọ̀tun jútà tiẹ̀ wá lọ wá tó bọ̀ dámi láti bó ti dámi láti lọ tẹ́kí tó mọ̀ ní dáláàrí gbàgbó sí dáláàrí gbàgbó kí tó mọ̀ ní dáláàrí tó bó ti dáláàrí lọ Ọlọ́run tí gbogbo agbára tó fi jọ lọ́rùn ni àní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni Olúwa ṣe fún mi sọ mi di mọ́ pátá nínú rẹ̀ ó yá àrísẹ́
oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àti bí àṣírí àti ìbùkún rẹ àti ìdálọ́ àti ìdálá rẹ àti tí ènìyàn gbogbo ní gúnmẹ́rin àgbáyé ayé ó yá kí túbọ̀ mọ rí wọn gbà ju tàbí wájú bó ti rí wọn gbọ́ pápá jọ nínú ọ̀sẹ̀ tuntun mìíràn tá a tún mú yìí fi àdúrà tí ó bá agbára rẹ hàn náà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé bàbá ìwọ Ọlọ́run ológun jùlọ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀sẹ̀ nìkan báyìí mo béèrè fún ètí ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ní tọ́pa bó ti ṣe májẹ̀mú gbàlẹ̀ jẹ́ ni ó yá à ń ṣe fún mi nínú ẹ̀ ní orúkọ Jésù Kristi ó yá ṣe fún mi ní orúkọ Jésù ó yá ṣe fún mi ní orúkọ Jésù Kristi gbogbo tí sàwọn àkọsílẹ̀ bíi búburú àdára gbogbo àti kọ́ nípa mi ni àbí ìtàtúndé mọ́ kọ́ lọ́wọ́ àbí ìtàtúndé mọ́ kọ́ lọ́wọ́ ni ó yá gbogbo wọn láì kó di pé parẹ́ àti ibi tá a kọ́ sí àtòwò tá a kọ́ àtòwò tí ó kọ́ àtòwò tá a fi kọ́ àti ẹni tí ó kọ́ àti ìtàbílẹ̀ àti ọ̀tá àbílẹ̀ lọ́wọ́ gbogbo wọn láì kó di parẹ́ nípa agbára àti àṣẹ rẹ ní orúkọ Jésù Kristi àgbò kọ́ di parẹ́ nípa agbára àti àṣẹ rẹ ní orúkọ Jésù Kristi èrè bọ́mi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun rẹ̀ àdínú ẹ̀jẹ̀ Jésù Kristi tọ́sẹ̀ ní káfàrí ni ètí ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ọba gbòtí ṣe májẹ̀mú gbàdí jẹ́ ni Olúwa àyà ṣe fún mi nínú rẹ̀ sẹ́ ọ̀yá àìkíni gbogbo tí ṣiṣẹ́ ṣe parí àwọn àní àwọn ibi búburú sẹ́tẹ̀lá àtàríkiri àti ìgún àti ìpè àti májẹ̀mú gbogbo ogun ẹ̀jẹ̀ rẹ gbogbo àti tàbí gbogbo àwùjọ ní tìjọ́ lọ́rùn ni àyè yóò kó òwò kọ́ jẹ́ àyè àyíṣẹ́ lórí àdìgbàbà tí àdìkò jẹ́lẹ̀ lágbára pátá lórí gbogbo ṣe tẹ̀lé àdìkò jẹ́lẹ̀ lágbára pátá àdìgbò ṣe tẹ̀lé àkójọ lágbára lórí ayé gbogbo jẹ́lẹ̀ lágbára pátá àyè ti bu agbára tó fi àkójọ lágbára lórí ayé mi lórí ayé mi lórí gbogbo ṣe tẹ̀lé pátá ní orúkọ Jésù Kristi àyè tí olóògùn àti olóògùn rẹ ni àkójọ lágbára kó bàjẹ́ kó mọ̀ sí ní pàtàkì àkọlù lórí ayé mi mọ̀ sí ní orúkọ Jésù Kristi èrè bọ́bí àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ni àyè mo béèrè fún o àyè nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tọ́sẹ̀ ní kápá yẹn ni ètí ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni èyí tó bá gbé sí májẹ̀mú gbàjẹ́ yẹn ó yá ṣe fún tó bá bá tó fi jọ́ lọ́rùn ni ó yá kí ni àwọn ọkọ̀ tó wà nínú ayé mi tí ó fògbà àti fún Ọlọ́run aláyé nínú Ọlọ́run aláyé òdùn sí àyè tí kọ̀tẹ́ Ọlọ́run aláyé lọ́rùn àyè mo fẹ́ mọ́ kọ̀tẹ́ pàtì kó ya palẹ̀mọ́ kó olú ayé mi àyè tó pé tirẹ̀ lè mi ṣe olú apalẹ̀mọ́ kó olú ayé mi láì kó síbi kankan ó yà dáná sun mọ́ àyè fún ọ̀dà apalẹ̀ kó olú ayé mi láì kó eruku kan tó kéré jùlọ ó yà àyè ayé mi kò ti mọ́ pátá fún ògàtí lóko rẹ àyè gbogbo ojú ayé mi àti mọ̀jẹ́ òun dùnú àwòkọ́ṣe rere àpẹẹrẹ rere àwọn àmúyẹ̀gẹ̀ fún Ọlọ́run nígbà gbogbo ojú ayé mi sẹ àyè ní orúkọ Jésù sẹ àyè kí wọ́n tó mọ̀ jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ àyè rere nígbà gbogbo ojú ayé mi àyè fún ògàtí lóko Ọlọ́run aláyẹ níbi gbogbo yóò kéré wa níwájú yóò kó kéré wa àyè àwùjọ yóò wà lórí yóò kó kéré wa àyè ìjọba pẹ̀lú kọ́mẹ̀sì bọ́sọ̀ ọ̀gbìn lọ́wọ́ Olúwa àyè orúkọ Jésù Kristi ni mo ké èrè bọ́mí àti ìwẹ̀nùmọ́ ọ̀tun àyè nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni tọ́sẹ̀ ní káfárí ni ètí ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni èyí tí ọba gbé tí májèmú gbà nìjẹ́ ni ó yà ṣe fún mi nínú rẹ̀ tí wọ́n agbá tó fi jọ́ lọ́rọ̀ ni ó yà ṣe fún mi nínú ẹgbẹ́ tó fi jọ́ lọ́rọ̀ ni olùwàjújà àtẹ̀yìn wà lọ oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àti bí aṣọ́rò rẹ àdálù àti dàlá rẹ àti tènìyàn gbogbo nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ayé ó yà kí túbọ̀ mọ̀ nígbà bó ṣe rí wọn gbà lọ akíbọ̀ nígbà bó ṣe rí wọn gbà lọ akíbọ̀ nígbà bó ṣe rí gbà lọ ayé mi akótómọ̀ búyọ̀ tòkótókó bó ṣe búyọ̀ lọ ayé mi kótómọ̀ fọ tòkótókó bó ṣe fọ lóògùn lọ ayé mi kótómọ̀ gbilẹ̀ lóògùn bó ṣe gbilẹ̀ lóògùn lọ ẹ̀rí ayọ̀ mi kótómọ̀ lóògùn bó ṣe ga lóògùn lọ ayé òkú ayé mi akótómọ̀ búyọ̀ gbẹ̀gbẹ̀ agbára rẹ àgẹ́gẹ́ bí ọjọ́ sí omi ọ̀pọ̀lọpọ̀ àgbà àti tẹ́lẹ̀ kẹ́lẹ́ òṣìṣẹ́ láti lè dábúrà láti jẹ́ lọ́kọ́ kọ́mọ yìí kọ́ yọ àní ọjọ́ sí ògùn ayé kọ́tọ́ àmàrà kó sì mọ́ mọ́lẹ̀ kedere àní bí òrùn ṣe yọ tí ì sí náà tí ì sì mọ́lẹ̀ kedere tó bẹ́ẹ̀ kedere kẹ́ kò sẹ́yìn tó lè wọlé àbí tẹ́lẹ̀ tó dábọ̀ ibi tó gbé pamọ́ ibi kọ́mọ sí rọ bàbá àní ọjọ́ sọ̀rọ̀ sí ọ̀yà àní gbọ́tò wọ́n dá lóṣì dá mi rọ àní gbọ́tò wọ́n gbà mí bèrè gbóṣù mi rọ ìrere bọ́bí àti ìwẹ̀ nímọ̀ ọ̀tún nígbà ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi ìrere bọ́bí àti ìwẹ̀ nímọ̀ ọ̀tún nígbà Jésù ṣe fún mi láti bọ̀ jẹ́ àwọn ọmọ gbogbo láì gbọ́dọ̀ gbogbo lọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo ń fẹ́ agbára àti ẹ̀mí mímọ́ rẹ láti mọ gbẹ iṣẹ́ ayọ̀ lórí gbogbo tí ń ṣe ẹ̀bẹ̀ àti àdúrà mi níwájú rẹ ju bí mo sì ń gbà tẹ́lẹ̀ lọ ayérayé mo ń fẹ́ agbára àti ẹ̀mí mímọ́ rẹ ṣe láti mọ gbẹ iṣẹ́ ayọ̀ àní nígbà gbogbo lọ́dọ̀ rẹ nínú àdúrà mi ju bí mo ṣe ń rí wọn gbà ju tàtẹ̀wá lọ Olúwa kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ àdúrà rẹ dọ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀rọ̀ sí mo ń fẹ́ agbára àti ẹ̀mí mímọ́ rẹ Ọlọ́run ayé rẹ ọba kún mi fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára àríjú tí àti Olúwa kún mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ ṣe ní orúkọ Jésù ọ̀rọ̀ sí ọ̀yà àríjú tó bọ̀ rí ìdáhùn àdúrà mi àti ìṣàdúrà mi gbà àríjú tí àti ẹ̀wà lọ́sẹ̀ ní orúkọ Jésù nígbà tí ọba kéèkó àrígbà wọn bá tí ọba kéèkó níbi yòókù òkè mọ̀kẹ́ ọ̀rẹ́ òkè mọ̀kẹ́ kéèkó Olúwa àrígbà tó bọ̀ rí ìdáhùn àti ìṣàdúrà mi àrílọ́kàn àríjú bí ọ̀sẹ̀ wọn bàtà tiwa tiwa bá tó fi tọ́nà Olúwa kún mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo fi fa gbówó lódìdí èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo fi fa gbówó lódìdí èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa gbówó mi lódìdí ayé rẹ bàbá ti bẹ̀rẹ̀ yakun fún agbára yakun fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ láti ọba kún fún ẹ̀mí àti agbára ṣe ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta
Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìjẹ́ pé kí ni gbogbo tí sàwọn ẹ̀mí Sátánì ẹ̀mí ìjọba òkùnkùn ni tí wọ́n mọ̀ ṣe kókó wọn fẹ́ mọ díyàn lọ́wọ́ nínú àdúrà láìpẹ́ kí ọmọ gbàdúrà kí ọmọ lẹ́sẹ̀ ayọ̀ kí wọ́n lè gbiná dànù tí gbogbo ìjẹ́ pé gbogbo ẹ̀bẹ̀ mi àti ìbéèrè mi níwájú rẹ̀ lọ́gán àyọ̀mọ̀ níjọba Olúwa kún mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àkọ̀tun agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún bàbá Olúwa gbé wọ̀ mí lójijì Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe àìní ọ̀tún ẹ̀tún Olúwa gbé wọ̀ lójijì ẹ̀yà ti sọ méjì àpáta àti àgbọ̀ ṣé kó tó dáwọ́ nínú rẹ̀ Olúwa kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ìjẹ́ pé nígbà gbogbo lọ́jọ́ gbogbo àní gbogbo tí sàwọ̀ ẹ̀mí búburú ni gbogbo ẹ̀mí Sátánì ni gbogbo ẹ̀mí kò ní ìjẹ́ pé ní àkókò àdúrà àní wọn máa ń gbégbèsè láti mọ̀ sí èjìwá àbíjìnà àbíjìnà fún yàn àní láti mọ̀ sí èjìwá àbíjìnà fún àdúrà yẹn ni gbogbo àní wọ́n fi jẹ́ náà lágbára àní gbogbo wọ́n fi gbé náà nù àní gbogbo wọ́n fi jẹ́ àtẹ̀pàtẹ̀ tó bá Olúwa ìjẹ́ pé gbogbo ẹ̀gbẹ́ bá ti pè mí lájú rẹ̀ àní lọ́gán àní ọmọ jẹ́ Olúwa kún fábà sílẹ̀ mímọ́ rẹ̀ Olúwa kún fábà sílẹ̀ mímọ́ rẹ̀ Olúwa ìdẹ́ mi máa tagbára ní mo bè fún agbó omi lódìdí ìjẹ́ pé àní gbogbo tí sàwọn ẹ̀mí búburú ni àní gbogbo tí sàwọn ẹ̀mí Sátánì gbogbo ẹ̀mí ẹ̀ríkẹ́ ni àìjẹ́ pé wọ́n ọmọ jíkà ìkó sọ́kà sí ọmọ jìnnà àdúrà àdá ti mọ yọ ilẹ̀ nínú àdúrà àdá ti mọ jẹ́ lọ nínú àdúrà àìkẹ́ wọ́n bá sí eré sí àyọ̀ àìkẹ́ wọ́n bá sí gbé sí àyọ̀ rẹ̀ Olúwa àyà àìjẹ́ pé sọ gbogbo ìdíwọ́ àti ìdíwọ́ àní àṣẹ náà mọ̀jẹ́ sí yóò tún mọ̀ jẹ́ àti pé wọ́n ti gbé náà dànù ìjẹ́ pé gbogbo ẹ̀bẹ̀ ní àti bẹ́ẹ̀ ní àjò rẹ̀ àyọ̀ mọ̀jẹ́ tó gbà nínú àyọ̀ àtẹ́fà pẹ̀lú dúró Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mọ́ rẹ̀ Olúwa kún fún agbára Olúwa kún fún iná ẹ̀mẹ́ta agbára ni mo bèrè fún jẹ́ pé ẹnikẹ́ni olè tó àbí jẹ́lọ náà àyè láti lè gbá iṣẹ́ àyọ̀ nínú àdúrà rẹ̀ nínú àgbélé àjò Olúwa kún fún agbára tilẹ̀ mímọ́ nínú orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó fi ìtara gbà á ó ṣe pàtàkì a ti wà nínú ìparí ọdún mọ̀mọ́ sọ nígbà gbogbo jẹ́ kí ọkùnrin kọ́mọ papọ̀ nígbà gbogbo níwájú Ọlọ́run mọ̀ béèrè fákọ̀tọ̀ agbára nítorí pé kí ni àwọn kan bẹ àwọn fẹ́ ìsílẹ̀ fún èṣù ni àkókò àdúrà lọ́mọ rí wọn jẹ́ pé wọ́n mọ̀ ní ẹjọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n rò kì í ṣe nítorí nǹkan méjì nítorí pé wọ́n fẹ́ sí ọkàn rẹ̀ kúrò nínú àdúrà wọ́n fẹ́ kí Ọlọ́run kọ́mọ̀sí rí ayé kọ́mọ̀sí rí ti ẹ̀rù àwọn kan wà àwọn títí wọn àkókò àdúrà àkókò rẹ̀ kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìgbà lórí tẹ́ kí ni wọ́n mọ̀ lọ́wọ́ wọn bọ̀ wọ́n mọ̀ fẹsẹ̀ gbalẹ̀ wọ́n mọ̀ da gbogbo gbá wọ́n mọ̀ da gbá wọ́n mọ̀ da wọnù kì í ṣe nítorí nǹkan méjì nítorí pé kí ni àwọn wà gẹ́gẹ́ bí olùdíwà olùdènà láti mọ̀ takò níwájú Ọlọ́run pé kí àdúrà rẹ̀ kọ́mọ̀sí gbà láti ṣe ọkàn rẹ̀ kúrò ní èèwọ̀ ní kọ́mọ̀sí kí ni kọ́mọ̀sí gbà èyí tí mo sọ pé mọ̀ béèrè fákọ̀tọ̀ agbára tẹ̀ mọ̀ ní ojoojúmọ́ èyí tó fi ní rí tí wọ́n rò orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa kọ́ mi fún agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe ìjẹ́ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo èmi ó tún ọmọ já lágbára nínú rẹ̀ láti mọ kéèkó láti mọ rí dáhùn ayọ̀ lọ́gán ìjẹ́ yìí mo sì mọ kún fún ìyanu tó ga jùlọ tó tóbi jùlọ ìjẹ́ pé gbogbo ìbéèrè mi àní ju bí mo ṣe ń ju tàtẹ̀ wá lọ èmi ó tún mọ rí gbà ìyanu ó sì mọ ṣe láyé mi ju tàtẹ̀ wá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti ní ẹ̀mí rẹ̀ mo béèrè fún báyà gbé wọ̀n lójijì ayérayé agbára àti ní ẹ̀mí rẹ̀ ní ọ̀tún àní mo béèrè fún báyà gbé wọ̀n lójijì ìjẹ́ pé nígbà gbogbo lọ́jọ́ gbogbo àní mi ó tún mọ pọ̀ sí ní àkọ́tọ̀ agbára àti ní ẹ̀mí rẹ̀ sẹ́ àní láti mọ papọ̀ pọ̀ níwájú rẹ̀ ìjẹ́ pé nígbà gbogbo àní mi ọkọ̀ mi ó tún mọ papọ̀ níwájú rẹ̀ ìjẹ́ pé gbogbo tí àwọn ẹ̀mí búburú ni gbogbo tí àwọn ẹ̀mí àmọ́ ni àní gbogbo àwọn ẹ̀mí ọkọ̀ọ̀kan ni àní tẹ́ wọ́n fẹ́ jẹ́ alátakọ̀ àbójú wọn lẹ́kọ̀ọ́ ìmọ̀ sí ilé ìyàwó àní mo fi ní kíní pàtàkì kankan gbogbo ìlàkàkà wọn asá tó fi ní ọmọdé sí ó sì mọ jàlé àwọn gẹ́gẹ́ lórí lórúkọ ọjọ́ tẹ́ pé béèrè mi gbàgbọ́ níwájú rẹ̀ èsì ayọ̀ àìníọ̀mọ̀ bá jáde ẹ̀yìnàkọ́ àìníọ̀mọ̀ rẹ̀ sẹ́yọ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí èyí náà mi máa tagbára mo bèrè fún agbó wọn lójijì èyí náà mi máa tagbára tẹ́ gbé Olúwa gbó wọn lójijì ó yẹ àní gbogbo ẹ̀bẹ̀ àti bẹ́ẹ̀ ni lórúkọ ọjọ́ sọ̀rọ̀sì àìtẹ̀sọ̀rọ̀ àìkẹ́mọ̀ nígbà wọn lọ́kọ́lọ́kọ́ ìjẹ́ gbogbo àwọn ẹ̀mí búburú ni àwọn ẹ̀mí ìdíwọ́ ni àwọn ẹ̀mí mọ́ ọlọ́pọ̀ àti mọ́ fẹ́ jìyàn lọ́wọ́ ni àní láti bọ́ lè gbẹ́ kí wọ́n lè rí àṣà yọ̀ ni àní lórúkọ àwọn òfin ní pàtàkì kankan ìjẹ́ pé àní jútà ti wá àìsí àyọ̀mí lọ́kọ́ àìní ó tọ̀rọ̀ pàtàkì ó yà kún fún agbára ó yà kún fún ẹ̀mí rẹ̀ ó yà kún fún agbára ó yà kún fún àní èsì àyọ̀mí àgbẹ̀mí kọ́kọ́ àìkọ́mọ̀tẹ̀ lọ́tí bu abá tó fi jọ lọ́rùn ó yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ sẹ́yìn orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi a ti wà nínú òpin ọdún kò síbi tí Sátánì ò lè gbà wọlé ìwọ ni kò mọ́ gbà èyí tí tó gbọ́dọ̀ fi tara gbàdúrà yẹn ni wàá gbọ́ o mọ̀ tó ń bẹ̀ ọ́ sí o bóyá o ti gbàgbé jẹ́ tuntun rán létí tá a lọ àbáṣá ti wúlò fún ọ mọ̀ gbà fún mi dandan kọ́ ni kò gbà fún ara rẹ̀ ṣùgbọ́n sórí èmi o dandan ni kò gbà fún mi nítorí pé èmi ó yé mi sọ kìí ṣe pé bá mọ kọ́lẹ̀ ọkọ̀ mọ́lẹ̀ bá mọ kọ́lẹ̀ nọ́nọ́nọ́nọ́ bí ṣe ń wá lèmi ṣe ń jù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta agbára kọ̀tọ̀ àti lẹ́yìn mọ́lẹ̀ mo béèrè fún ìwọ Ọlọ́run àpáta ayérayé ìwọ Ọlọ́run iná àtàlájọ ni ọ̀run ó yá kọ́ mi fún nẹ́bí mímọ́ àti agbára rẹ ní àkọ́túnṣe
nínú sọ́bídà pàtàkì borí ní àtàràjò lè rán pápátá láti mọ kọlù láti mọ lòlóló ìjẹ́pẹ́ ìkéyìí tó bá kọlù bí a mọ fọ́ tútú bẹ́ẹ̀ ni àìgbó ti sẹ́tẹ̀ náà àjọ gbogbo kòkòrò gbogbo àìgbogbo ti sẹ àwọn ègún ìgbà àti bàjẹ́ múra gbogbo bó ti sọ ogun ẹ̀jẹ̀ ẹ̀rọ ọjọ́ pípẹ́ èyí òun kò wù kọjẹ Olúwa kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ àìsọ́bídà pàtàkì borí ní àtàràjò rẹ̀ láti mọ kọlù wọn láti mọ ju wọn torí láàkóso ibì kankan ìjẹ́pẹ́ kì yóò ṣe ohunkóhun tí wọ́n lè ṣe èyí tí ó lè ṣe bíbá láti ṣe ìjọba ìjìnlẹ̀ fún mi kí ìdáwọ̀ àti ìbéèrè ẹ̀bẹ̀ mi níwájú rẹ̀ kọ́ mọ́ sì jẹ́ tọwọ́ gbà pé mọ́ sì rí ìdáhùn rẹ̀ lọ́gán àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára kọ̀tọ̀ èyí dẹ́bi mímọ́ àti agbára mọ́bìnrin fún Olúwa gbé wọ̀ mí lójijì agbára kọ̀tọ̀ èyí dẹ́bi mímọ́ àti agbára mọ́bìnrin fún Olúwa gbé wọ̀ mí lójijì Olúwa ìwọ àpáta ayérayé yìí ní àti àjò lónìí rẹ̀ ó yà kó má lọ sọ mi dá pàtàkì mi ní àti àjò nínú rẹ̀ ṣe wá tó mọ̀ sọ mi dá pàtàkì mi ní àti àjò nínú rẹ̀ àìláti mọ kọlù àìláti mọ lòlóló àìláti mọ tóró rẹ̀ àìgbogbo ti sátánà àtàrí kéré àjọmọ òkùnkùn gbogbo ti ṣe ègún ẹ̀pà àti bàjẹ́ múra gbogbo ni bó ti sọ ogun ẹ̀jẹ̀ yìí ó kó òun kọ́ jẹ́ tàbí bó tàbí gbèta àwùjọ ni èyí ó kó òun jẹ́ ni àìgbogbo àwọn àjọ nínú àwọn alátakọ̀ ni àwọn ajínlọ́wọ́ ni àyè nínú àdúrà ní nínú ẹ̀kọ́ rẹ̀ níwájú ọlọ́wọ́ aláyé ni Olúwa àìláti mọ kọ̀ láti mọ lọ́wọ́lọ́lọ́ àìláti mọ jóró tó ìgbà ìkẹ́tọ̀ akọlù bí a mọ fọ́tù súnà ìdí àtúnṣe kankan àìláti mọ jóró tó Olúwa ti pé ìgbà gbogbo ẹjọ́ gbogbo àìníbẹ̀rẹ̀ tẹ̀lé àìlọ́kọ̀lẹ̀ bẹ́ẹ̀ dáhùn rẹ̀ Olúwa kún fún agbára kún fún ẹ̀mí mọ́ rẹ̀ kún fún agbára kún fún ẹ̀mí rẹ̀ kún fún agbára kún fún sọ́bíjà pàtàkì bàtí ní àtàjọ nínú rẹ̀ sọ́bíjà pàtàkì ní àtàjọ nínú rẹ̀ lórúkọ Jésù àyè sọ́bíjà pàtàkì gbolo àti ní àtàjọ nínú rẹ̀ Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àyà kún fún ẹ̀mí àtàgbára ti wá bá tóbi jọ̀rọ̀ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè Ọlọ́run ẹ̀rù àti jìnnìjìnnì ńlá tó ń gbé gbogbo tí ń ṣe àti jìnnìjìnnì mi bí ọdún yìí ṣe kù oṣù kan àti ọjọ́ mélòó tá fi kú nínú rẹ̀ Olúwa sọ èmi náà di ẹ̀rù àti jìnnìjìnnì rẹ̀ pàápàá èyí tó ti ṣe láti lè wá àwọn Ọlọ́run ó kéré pápá ọ̀sọ́ bí di ẹ̀rù àti jìnnìjìnnì rẹ̀ ju ti àtẹ̀yìn wá lọ gbogbo tí ń jẹ́rù pátápátá ti jìnnì gbogbo èyí yòówù kó wù kọjá ẹ̀yà kọ́bẹ̀ sì ti gbégbé mi fún mi láì máa lákàkàn pé mo gbé kankan mi tọ́bẹ̀ débi wípé kí ni kì yóò tún ṣe ohunkóhun kan àbí ẹnikẹ́ni kàgbágbára kan tó tó lè sọ pé kí ni òun ó tún mọ yọ mí lẹ́nu àbí ní mi lábá àbí mọ gbé mi lẹ́nu tó mọ́ èké ìtọ́ba dán wò àtàntàn ni ó mọ̀ jẹ́ fún tí ó sì mọ̀ ṣègbè pátápátá àti òun àtàgbà àti ilé àtúná rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ wípé kí ni àní wọ́n mọ ìjà náà mú yowó sì mọ ìjà náà jẹun wọ́n mọ̀ ṣubú sínú kòtò ara wọn tí wọ́n sì mọ pàtó wọ́n mọ̀ bọ́ sínú àwọn tìkára wọn wọ́n sì mọ̀ ṣègbè sínú ẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára ọ̀tún iná mi mímọ́ ní ọ̀tún mo béèrè fún Olúwa gbé wọn ní dídí agbára rẹ̀ ní àkọ́tún iná mi ní àkọ́tún mo béèrè wá ní okòó sí àgbé wọn ní dídí ọ̀yà nínú rẹ̀ sọ bí di àgbá ẹ̀rù ńlá àti jìjì náà ní ọ̀pátá ètò pé ìwọ ni Ọlọ́run ayérayé ẹ̀rù ńlá àìtó gbogbo tí ṣe gbogbo mi ìwọ ni Ọlọ́run ayérayé àní jìnnìjìnnì náà ètò gbogbo tí ṣe jìnnìjìnnì mi ọ̀yà nínú rẹ̀ tó sọ ní di ẹ̀rù àti jìnnì náà ní ọ̀pátá àjọ àlọ́ nínú rẹ̀ tó sọ ní di ẹ̀rù àti jìnnì náà ní ọ̀pátá àjọ àlọ́ ètí gbogbo tí ṣe gbogbo mi ètí gbogbo tí ṣe jìnnìjìnnì gbogbo mi ètí pé kí ni àìkú yóò tún ṣẹ́ni kẹ́ni yóò kó òwò kọjẹ àìtúntò lè pẹ̀lẹ́ ní ayé olóòdà náírà àbí agogojà ní àìtúntò gbówó àmọ́jọ mílíọ̀nù àbí ọṣẹ́ àbí ṣọ́ọ̀ṣà ọjọ́ àbí okòó ṣe tèmi lẹ́nu mọ́ àbí ní mílíọ̀nù àbí okòó ṣe tèmi náírà mọ́ ìdẹ́gbẹ́ èyíké ìtọ́ka tán wò sẹ́yìn àní àtọ̀tọ̀ ni yóò mọ̀ tẹ́tàn àní ilé ọ̀la yóò sì mọ̀ gbọ́ mi lójijì àní ọ̀rọ̀ rẹ yóò sì mọ̀ wá sí mo ṣe nínú ayé rẹ àmúyó bí o ti wá dandan àní àwọn ilé ọmọ mu ẹ̀jẹ̀ náà mi túmọ̀ sí mo jẹ́ náà jẹun gẹ́gẹ́ bí àṣẹ ọ̀rọ̀ rẹ àní lórúkọ tó ti wọ́n gbẹ̀gẹ́ náà mọ̀ pọ̀rọ̀ túmọ̀ sí rẹ̀ wọ́n sì mọ̀ pa ṣu rẹ̀ àwọn mùsùlùmí sọ àwọn tẹ̀lé wọ́n sì mọ̀ ṣe wọ́n ṣe rẹ̀ bàbá yakun fún ẹ̀ máa tàgbàdà rẹ̀ sẹ́ sọ bí ẹrù ńlá nínú ẹ̀ ti wá dá àyè sọ bí jìnnìjìnnì rẹ̀ wá dá ìdí gbogbo tí sẹ́ni gbogbo àti jìnnì gbogbo mi ìjọ ni máa kó gbé kankan mi ǹjẹ́ àní ẹni kẹ́ni kò tún sí mọ́ àní àti ọ̀nà àbí ní àti mi láti gbogbo tí bá ti dé mi lọ́dọ̀ mi ìjẹ́ pé kéèyàn tó bá dánwò sẹ́ àní ẹ̀ mọ̀ sùn sùn bàtà yóò mọ̀ sùn sùn bàtà rẹ̀ fún ara rẹ̀ olùkún fún agbára olùkún fún ẹ̀mọ́ rẹ̀ olùkún fún agbára olùkún fún ẹ̀mọ́ rẹ̀ olùkún fún agbára olùkún fún ẹ̀mọ́ rẹ̀ olùkún fún ẹ̀mọ́ àtàgbà ìjọba pàṣẹ òṣìṣẹ́ ọlọ́run ni. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi tó bá wọ̀ ọ́ gbà tó bá wọ̀ mọ́ gbà ṣùgbọ́n kàn ní pé o lè mọ́ gbà fúnra rẹ̀ ṣùgbọ́n láti mọ́ gbà fẹ́ mi ètí mo lè sọ fún ojú báyìí lọ káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá ìrìn àjò ọdún yìí ni ó kù oṣù kàtijọ́ mélòó bẹ̀rẹ̀ látàkókò lọ ẹ̀rí rere ayọ̀ mi tó lógo jùlọ ju tàtẹ̀wá lọ ọ̀yá ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti sísìn lọ ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti òní gangan lọ tí ń ṣe Monday ọjọ́ kẹrìnlá wa tí ìbá sì ọjọ́ kọkànlá Olúwa kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ sẹ́ gbogbo tí ń ṣe ọgọ́ mi ni
tí a ti gbé lọ, tí a ti gbé pamọ́, tí a ti bò mọ́lẹ̀ àti ojú ti pẹ́ ni. Gbogbo tí ṣe àwọn ìtọ́ mi àti pé mi àyẹ̀mọ́ mi ṣe tàbí ṣe rere mi. Gbogbo tí ṣògbà àwọn ọ̀rọ̀ ìṣáájú ni. Ayérayé o. Ìtọ́ yẹ kí wọ́n tún wò lóòótọ́ tó kúrú tí àwọn ogún mi àwọn ìtọ́ mi ni. Àti gbogbo orí láti jọ́ ti bọ́sọ̀ mọ́jọ́ ti pẹ́ ni. Tẹ̀lé gbogbo ẹ̀kọ́ bẹ́ẹ̀ ti gbà fún mi pátápátá láì kọ́ ọkọ̀ kó tí mo dúró fún mi nínú ayọ̀ àlàáfíà tẹ̀mí gbogbo ògùn tẹ́nikẹ́ni òdúró nínú rẹ̀ mi orí tẹ́nikẹ́ni ògbéṣe nínú rẹ̀ mi fún ẹ̀mí kẹ́yìn ẹ̀yà kọ́ bẹ́ẹ̀ ti dúró kọ́ bẹ́ẹ̀ ti gbéṣe fún túbú agbára tó fi tẹ̀lé akọ́ mi fún ẹ̀mí máa tàgbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àkọ́tún àti náà mẹ́rin mọ́bìnrin fún olúwa gbé wọ̀ mí lódìdí àní agbára àkọ́tún àti náà mẹ́rin mọ́bìnrin fún olúwa gbé wọ̀ mí lódìdí èmi báyìí pé àní ìwọ lè ṣe nípa agbára tí ẹ̀bẹ̀ lè ṣe ó yà kọ́ mi fún agbára àti náà mẹ́rin mọ̀ lẹ́sẹ̀ ó yà gbogbo tí ṣògùn ayé mi àní gbogbo tí ṣe ní ayé mi gbogbo tí ṣe àyè máa ṣe dàbí gbogbo àní gbogbo tí ṣe àní òògùn àwọn ọ̀rọ̀ ṣáájú náà bí wọ́n ti kọ́ ni ètò ìtúkú tó olóòtú fi ti àwọn ogun àti pè mí ni gbogbo tí àwọn ìtọ́ mi àti pè mí ni ìta ti gbẹ́sẹ̀ lójú ti pè ní ìta ti jókòó lójú ti pè ní ìta ti gbọ́ lójú ti pè ní àìtọ́kọ́ tó tẹ̀ mí lọ́wọ́ ni ìtọ́ ti bọ́sọ̀ mi lọ́wọ́ àbíta ti jọ ayé mi lójú ti pè ní tẹ̀lé gbogbo akọ́bẹ̀ tí wọ́n fún bàtà lórúkọ tó gbèsè àní nínú èyí ọjọ́ oṣù kan àti ọjọ́ mẹ́rin tó kó tọ́jú ìparí ni àní láti sísun láti òní lọ ètí ṣe mọ́ndé ọjọ́ kọ̀ọ̀kan yà ni àní ẹ̀rí ayò kọ́ mi àyò láti bẹ̀rẹ̀ báyìí àní ẹ̀rí ayò àyọkọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ báyìí èyí tí mo ṣe kéyìí tó pé mo pẹ́ agbára ń bẹ fọ́ọ̀rọ̀ láti ṣe èyí àní wọ̀ nìkan lóṣù lágbára ti lè ṣe olúwayà kún fún agbára ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ àní gbogbo tí ṣe ògo mi pátápátá yẹn àní gbogbo tí ṣe ètò àti gbogbo pátápátá yẹn àní gbogbo tí ṣe ògo àwọn ọ̀rọ̀ ọjọ́ pẹ̀ nínú àìrọ̀ mi náà ètò ọjọ́ fúlàní àníwá àìtísàrà ẹgbẹ́ mi àtẹ̀tọ́ mi ni àìgbówó tí sàwọn orílẹ̀ láti jọ láti gbé sọ̀nù ayé mi ni olú àìtẹ̀lẹ̀ bóyá akọ́bẹ̀ ti gbé fún bàtà bẹ́ẹ̀ ẹ̀yà kún fapá àti náà bẹ́ẹ̀ àìgbówó akọ́bẹ̀ ti gbé fún bàtà àìkọ́ mi fún iná mi àtàgbára rẹ̀ àìgbówó akọ́bẹ̀ ti gbé fún bàtà àìtísàrà tó ṣe ọjọ́ mi ni àti ìdáwó lè tó ń bó ṣe bàtà àìkókò àìkọ́bẹ̀ ti pàpà tó lóko tó ṣe nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí wíwà tí wàá ti tẹ̀lé ìdarí rẹ̀ àkọ́bẹ̀ ti jùlọ fún náà ìmúni àkàndáni àkọ́bẹ̀ ti jùlọ fún tuwa tó fi jẹ́ lọ́rùn àkọ́bẹ̀ ti jùlọ fún náà ìmúni àkàndáni àkọ́bẹ̀ ti jùlọ fún tuwa tó fi jẹ́ lọ́rùn ni àní òru ọjọ́ sọ̀rọ̀ ògùn tẹ́nikẹ́ni òrùlò nínú ọ̀rọ̀ mi àní orin tẹ́nikẹ́ni ògbéṣe nínú ọ̀rọ̀ mi àní fún ẹ̀mí kan tí wọ́n bá tóbi jọ́ lọ́rùn ni àkọ́bẹ̀ ti jùlọ fún báyìí àkọ́bẹ̀ ti gbéṣe fún mi àkọ́bẹ̀ ti jùlọ fún báyìí àkọ́bẹ̀ ti gbéṣe fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà tí fọkàn àti àtẹgbára rẹ àní pẹ̀lú ọ̀rọ̀ wájà àtìlẹ́yìn rẹ ìsọpẹ́ àní ẹ̀mí kíkù pẹ̀lú ìsọpẹ́ mọ̀ pé ìwọ nìkan lágbàá tó yà kún fún àtìlẹ́yìn mímọ́ rẹ yà kún fún àtìlẹ́yìn mímọ́ rẹ yà kún fún àní gbogbo tí ṣògo àti pẹ́pẹ́ àtìlẹ́yìn àtìlẹ́yìn mímọ́ gbogbo àìsíkà tó ju ọjọ́ mi yà kún ẹ̀ kó ti gbà fún tèyí tí láì kò sí mi kankan nítorí ògbà àti inú rẹ̀ lọ́wọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run èmi gbà ọ́ gbọ́ mo sì gbọ́ ọ̀rọ̀ rẹ gbọ́ èmi sì gbà pé lóòótọ́ àti lóòótọ́ ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju gbogbo orúkọ rẹ lọ èyí tí ni mo ṣe ké kọ́ mi fákọ̀tọ̀ agbára sí ẹ̀mí mímọ́ rẹ ìkórè ayọ̀ ẹ̀yà kí n bẹ̀rẹ̀ sí ní kò ìkórè tó fẹ́ pọ̀ bùkún àti ògo látọ̀wọ̀ àrí tó gbà sáti kọ́ nípa tèmi wípé kí ni ire àtàlẹ́ ọmọ tó lé ọjà yẹn gbogbo bẹ́ẹ̀ kí ni asáti fi jẹ́rẹ̀ múlẹ̀ nípa tèmi wípé kí ni àníṣe wọ́n ti jẹ́ òrùlé mi aago méjì kó àkùn wọn sílà sílẹ̀ tó ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ tó fẹ́ ìbùkún ògo orí pápátá táyé kò ní sí láti gbà Olúwa ọ̀yà tẹ́kẹ̀ bẹ̀rẹ̀ sínú kó báyìí kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ àdúrà rẹ là ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àkọ́tún iná mi máa kọ́tún àyèmíṣẹ́ látọ̀kọ̀ mo bèrè fún agbóhùn mi lódìdí bàbá àní tó gbé ọ̀rọ̀ rẹ àní mi gbàgbọ́ nínú rẹ ìwọ ọkọ tí àní mo gbàgbọ́ nínú rẹ ọ̀rọ̀ rẹ sì ni wípé kiri àní ọ̀rọ̀ ẹ̀fọ́ ni wọ́n ní ṣe ṣe fún mi àní ọ̀rọ̀ sáà ti bá ṣe fi jí rẹ múlẹ̀ wípé kiri àní ìrírí àtàní ọ̀mọ̀tò ní ọjọ́ ayé gbogbo èyí sì mọ̀ pọ̀ nípò kọ́ láti àtògo àti omi rẹ àní láti mọ ìyẹn láti mọ gbé nínú nígbà gbogbo fún òwò àti lógo rẹ sẹ bẹ́ẹ̀ ni aṣáájú kọ́ láti fi dẹ̀ múlẹ̀ nípa tèmi wípé kiri láyé mi kì yóò ṣàlàyé ohun kan ṣe òun rere èyí tó pẹ́ ìwọ wá pẹ̀lú ìwọ sínú olùṣọ́àgùtàn mi àní láti fi díẹ̀ nínú pàtì mi náà rẹ̀ wípé kiri àní sẹ́yìn mo ti dọ̀rọ̀ mi aago mi sì kó àkùn wọn tà sílẹ̀ àní tó bẹ́ẹ̀ kété ń sàlẹ̀ owó tó sàn dà rẹ̀ ọ̀ bàbá àní gẹ́gẹ́ bí ọ̀dọ̀ rẹ̀ èyí tó pẹ́ mi gbàgbọ́ nínú ẹ̀ mo ti fi gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ àní mo ní kọ́ mi fún akọ̀tún agbára àti lẹ́yìn mọ́lẹ́sẹ̀ èyí náà má tẹ́gbẹ́ dáwọ́ agbó wọ̀ mí lódìdí ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ètò pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlátọ̀ àti ọmọ àtàgbára rẹ̀ ìgbéra tí ó wà dálọ́dálá rẹ̀ yà kébẹ̀ sí ní kọ́ báyìí àní tó bẹ̀ tẹ́ kòrìsí láti gbà yà kébẹ̀ sí ní kórè àyè báyìí kòrìsí àní bá ọ̀dọ̀ sí kó oṣù kan àti ọjọ́ mélòó kan àní tí gbogbo agbára tó fi ń jẹ́ ọlọ́run ni àní kọ́ mi fagbá àti lẹ́mìí mọ̀lẹ́sí ojú àti wá lọ ìkórè lọ́pọ̀lọpọ̀ ètò bẹ̀ tẹ́ kòrìsí láti gbà àní tí ògo àyè fún ẹjẹ́ àní kébẹ̀ sí kọ́ báyìí àní nínú ayọ̀ àlàáfíà tẹ̀mí gbà sísúra àní kébẹ̀ sí ní kórè lọ́pọ̀lọpọ̀ ètò pọ̀lọpọ̀ bùkún ògo àṣírí àní kí irú àyè tó bẹ̀ kòrìsí láti gbà kébẹ̀ sí ní kọ́ báyìí òun rere àyè tó ká tó lè wòye tó bẹ̀ jùlọ ni àní tẹ́lẹ̀ kò gbé sínú ẹ̀kọ́ bẹ̀ ti gbé sínú fún mi òun rere àyè tó ká tó tó gbé tẹ́lẹ̀ kò gbé sínú ẹ̀kọ́ bẹ̀ ti gbé sínú gbogbo ọjà yìí mu òun tẹ́lẹ̀ kò lómi ẹ̀kọ́ bẹ̀ ti gbé sínú àwọn tó jọ bàbá kún fúnlẹ̀ mi mímọ́ òun kún fagbára rẹ̀ òun kún fúnlẹ̀ mímọ́ òun kún fagbára rẹ̀ àní kún mi fúnlẹ̀ mi bàtà agbára rẹ̀ sẹ̀ ìkórè ayọ̀
àìnító àìsèpàdé àkọ́mọ́dé àṣìlẹ̀ àìnító ọ̀pọ̀lọpọ̀ àìtẹ́bẹ̀tẹ́ ìkòròsí àtìgbà ìjẹ́ pé kí ni àmúyẹ gba àwọn ènìyàn àìdọ́nà gba àwọn ènìyàn àìdọ́nà jàpá nínú rẹ̀ àìyé tiwọn ló ti mọ gba ìpadà rere àìláti mọ ìpadà sọ̀rọ̀ rẹ̀ láti mọ yóò kọ́ lógo olùwàkúnfagbà àti tẹ̀mí mímọ́ rẹ̀ lákúnfagbà àti tẹ̀mí mímọ́ rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àìdọ́gbọ́n láti gbogbo àdéhùn rẹ̀ gbogbo àdéhùn sì mọ wọlé wà mí rẹ̀ lákúnfẹ́ bẹ̀rẹ̀ sí kó àdéhùn kó Jésù bàbá kún fúnlẹ̀ mẹ́ta agbára rẹ̀ tẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ọ̀rọ̀ ẹni wípé kí ni èyí tí òfin gbà kan wúwo láti gbọ́ bẹ́ẹ̀ ni owó rẹ̀ kò burú láti gbà ní. Ìjọba èmi gbàgbọ́ nínú ọ̀rọ̀ yìí lèmi ṣe képe ọ̀ ọ̀yá gẹ́gẹ́ bí mo ṣe mọ́ képe tó ọmọ gbọ́ tèmi èmi tó ti dé láwùrọ̀ yìí ó yá wá gbọ́ tèmi ní orúkọ Jésù wá ṣe kí ni wá gbọ́ ti tèmi gbogbo tí ń bẹ nínú ayé mi tí ò mú ayọ̀ wá bá mi fa tuntun gbogbo tí gbogbo dáná sun wọn gbogbo tí wọ́n ṣe eré ayé mi ẹ̀tọ́ mi ohun gbogbo tí ayé mi nílò fún rere láti mọ̀ pọ̀ ní ẹ̀rí tó lógo jùlọ yá bẹ̀rẹ̀ sí gbé sínú ayé mi báyìí ní gbogbo ọ̀nà yá bẹ̀rẹ̀ sí kó ohun rere wá fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀fọ̀rẹ́sì bàbá Ọlọ́run ayérayé àní èmi gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ ni àyẹ̀wò tá a sọ wípé kéde ẹ̀ké pè mí èmi ó sì gbọ́ àní tí kò jẹ́ ẹ̀kọ́ wú láti gbọ́ ọwọ́ ìfòsùnkú láti gbà ní ìjẹ́ mi kéwọ́ ní orúkọ Jésù tó gbé mo ní gbàgbọ́ nínú ọ̀rọ̀ mo sì ní gbàgbọ́ nínú rẹ pé òtún àti nínú ọ̀rọ̀ rẹ ọ̀yá àti gbogbo agbá tó fi jọ́ lọ́rùn rẹ àti gbogbo tó fi jọ́ lọ́rùn rẹ àti gbogbo agbá tó fi jẹ́ mẹ́ta lọ́kọ́ rẹ àní orúkọ Jésù yà bẹ́ẹ̀ ṣàṣìpọ̀ ìlú ayé mi báyìí yà bẹ́ẹ̀ ṣàṣìpọ̀ ìlú ayé mi báyìí kí ni àwọn ohun tó wà nínú ayé mi sẹ́ èyí tí ò mú ayọ̀ wá àbí òbídùnú àbí gbéga wá àbí ìdìbò àbí ìdárayá wá Olúwa àti gbogbo tí gbogbo yà bá mi palẹ̀ mọ́kọ́ bá mi dáná sun wọn yà bá mi palẹ̀ mọ́kọ́ bá mi dáná sun wọn yà palẹ̀ mọ́kọ́ àìkú ẹ̀kọ́ bá mi dáná sun wọn yà àní gbogbo táyé mi nílò gbogbo tọkàn mi nílò àní gbogbo táyé mi nílò àní láti mọ ọ̀ ní ògo ní ìbùkún náà láti bàtí gbéga rẹ ìjẹ́ pé ẹ̀rí ayọ̀ ògo mi àìtọ́kàjọ yóò bẹ̀rẹ̀ láti sinọ ìjẹ́ pé ẹ̀rí ayọ̀ ògo mi àìyọ́ bẹ̀rẹ̀ láti sinọ bàbá kọ́ mi fún agbára ẹ̀yà kún fún ẹ̀kú ìrọ̀lẹ́ gbèsè ayé mi ẹ̀yà gbèsè ayé mi ẹ̀yà gbèsè ayé mi àti gbogbo tó fi jọ́ lọ́rùn rẹ̀ àti gbogbo tó fi jọ́ lọ́rùn rẹ̀ àti gbogbo tó fi jọ́ lọ́rùn rẹ̀ ọ̀yà àní orin ayọ̀ ya kọ́bẹ̀ ti jẹ́ mi báyìí àní orin kọ́bẹ̀ tẹ̀ mi lọ́ báyìí ẹ̀yà bẹ̀rẹ̀ sí orin ayọ̀ tẹ̀ mi lọ́rùn 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 ẹ̀yà bẹ̀rẹ̀ sí orin tẹ̀ mi lọ́rùn ẹ̀yà bẹ̀rẹ̀ sí orin ayọ̀ tẹ̀ mi lọ́rùn sẹ́ àyè láti gbogbo àyíkébẹ̀ sí gbàrí láti gbogbo wẹ́sẹ̀ tí gbogbo apá ti yà láti gbogbo akébẹ̀ sí ní gbàrí sẹ́ àyè láti gbogbo akébẹ̀ sí gbàgbé kébẹ̀ sí gbàṣírógo akébẹ̀ sí gbà oríire akébẹ̀ sí gbàṣíróre akébẹ̀ sí gbàgbéga akébẹ̀ sí gbàṣíróre akébẹ̀ sí gbà oríire akébẹ̀ sí gbàgbéga ọ̀tún sẹ́ àyè lórí ṣọ́ọ̀ṣì oṣù jábìlẹ̀ gbòòsì wọ́tá akébẹ̀ sí gbà eré ayọ̀ akébẹ̀ sí gbàgbéga sí gbà oríire olú àdìbàbẹ̀ jẹ́ àgbàdo ayé ìbísẹ́ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ta lẹni náà tó tó bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ èmi kò rí ta lẹni náà tó lè ṣe èyí lẹ́yìn rẹ̀ wọ́n wá títí èmi kò rí ìwọ lẹni tí ń gbanílà tí ń lani tí kò sẹ́nikẹ́ni tó lè sọ wípé òun ọjà ẹni tí wọ́n là tó gbà láì tó ń dá padà sínú egbò àbí tí ọjà wálẹ̀ mọ́ èyí ni mo ṣe kí Olúwa tí gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni bóyá ṣiṣẹ́ àṣepé ìgbàlá rẹ pátápátá nínú ayé mi ju àfojúsùn àti ìrètí mi lọ bí ọdún ṣe ń lọ sí ìparí tí ń kọjá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ohun rere gbogbo bóyá kọ́bẹ̀ ṣe jẹ́ inú ayé mi ètò ológunjọ tó tóbi jọ ètí tí ọ̀gbọ́n rí tẹnu òròrí tójú òrìrí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àní èmi gbàgbọ́ nínú rẹ ẹgbẹ́ lẹ́yìn rẹ kò sẹ́ni kankan tó lè ṣòwò kó o hàn àìmọ̀ àìníta lẹ́ni tí ń gbani tí ń lani àìtí kò sẹ́ni kẹ́ni tó lè já ẹnìyẹn wálẹ̀ mọ́ àbí tó lè mú ẹnìyẹn wọnú èkó kankan mọ́ àfiwọ́ nìkan ṣoṣo Olúwa èyí mo ṣe ké ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi gbogbo tó fi ṣe gbogbo aṣọ ìṣòro àníṣe fi gbàmí lápàtà pápátá níbi gbogbo tí wọ́n bá kó sí yá fi gbàmí lápàtà níbi gbogbo tí wọ́n bá kó sí nínú àní oṣù kàtàjọ́ bẹ̀rẹ̀ tó tó bẹ̀rẹ̀ pàdé ni àní bẹ̀rẹ̀ látàkókò ní orúkọ Jésù Kristi òun rere ẹ̀yọ̀ tọ́ka tó lóko jùlọ ni yà mọ̀ fìtàmì lọ́dọ̀ báyìí àní orí àìtó lóko tó yà kọ́bẹ̀ sí wọ́n tọ̀ lọ́ báyìí àní gbẹ̀gà tọ́ka tó lóko tó yà kọ́bẹ̀ sí ẹ̀jẹ̀ báyìí ní gbogbo ọ̀nà bàbá ní orúkọ Jésù Kristi yà kọ́bẹ̀ sí ní gba eré ayọ̀ sẹ́ yà kọ́bẹ̀ sí ní gba eré ayọ̀ sẹ́ yà kọ́bẹ̀ sí ní gba eré ayọ̀ sẹ́ yà kọ́bẹ̀ sí ní gba eré ayọ̀ àti gbogbo wa
àti gbogbo agbára tó fi sọ̀rọ̀ ìtọ́ pé mo mọ̀ pé ìwọ àníwọ̀ nìkan ló wà lágbára lẹ́yìn tó lè ṣe èyí ẹ̀yìn kò sí ẹnì kankan mìíràn mọ́ tí wọ́n bá sì ṣe ẹni tí ó dìwọ́ àbí tí ó ṣètò àbíjẹ àbí tí ó dàrú àbí tí ó bàjẹ́ àníkò sí mọ́ ni mo ṣe gẹ́gẹ́ ni mo ṣe gbóhùn sókè sí ọlọ́run aláyé ọ̀yà gbogbo tó fi jọ lọ́rùn gbogbo agbára tó fi jọ lọ́rùn gbogbo tó fi jọ lọ́rùn ni ọ̀yà àní orúkọ Jésù bẹ́ẹ̀ ṣàṣìbẹ̀ ìlú ayé mi sẹ́ àìláti gbogbo wa àgbẹ̀bẹ̀ sí ní gbàrí ayọ̀ àìnínú èyí tó kù ìtọ́jú àìnínú oṣù kàtọ́jọ́ mẹ́lò ni àìní gbogbo tí ń ṣe oríire ayọ̀ àìbẹ̀ láti kó lọ ẹ̀kọ́bẹ̀ sí wọ́n tọ̀ mi wá àìní ìgbéga ẹ̀kọ́bẹ̀ sí wọ́n tọ̀ mi wá àìní oríire tí wọ́n gbá tó fi tẹ̀lé ẹ̀kọ́bẹ̀ sí wọ́n tọ̀ mi sẹ́ àìní bẹ̀ sí gba ìgbéga ayọ̀ àìní bẹ̀ sí gba ayọ̀ àìní gbogbo ìlú ṣàṣọ ṣèjọ́ mi dáwọ́ ní gbogbo ìṣẹ̀lẹ̀ wáta ẹ̀kọ́bẹ̀ sí gba ayọ̀ owó ayọ̀ kọ́bẹ̀ sí gbọ́dọ̀ ayé mi àìní ìgbéga ẹ̀kọ́bẹ̀ jẹ́ tèmi sẹ́ àìní ìgbẹ́ ìkọ́bẹ̀ sí mọ́tò gbogbo sí mọ́tò ògùn lọ àìní kọ́bẹ̀ sí gbogbo mọ́tò ògùn lọ tó bá wá sí mọ́tò lọ́rùn àìní gbogbo tí ṣe ìpínlẹ àti ẹ̀tọ́ mi gbọ́dọ̀ àti ìjọba àkọ́bẹ̀ tó bá wá sí mọ́tò lọ́rùn àìní ẹ̀yà ìlú wá fún fògùn tó bá jà tó lọ bàbá àyàwó tó bá pa ìrìn àjò mi yálà gbà wà láyé rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ àṣẹ lẹ́nu mi, ògo mi pátápátá, ògo ayé mi gbogbo pátápátá, àyọ̀mọ̀ mi, ìṣẹ̀dá mi, ire ayé mi àti ìpín mi gbogbo pátápátá, èyí tá a jí lọ ni o, èyí tó bọ́ sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ ni o, èyí tá a gbẹ́sẹ̀ lé ni o, èyí tá a gbọ́wọ́lé lórí ni o, èyí tá a jókòó lé lórí ni o, èyí tá a fi há ni o, èyí tá a gbé kọ́ ni, èyí tá a kàn ni o, èyí tá a bò mọ́lẹ̀ ni mi ò fẹ́ mọ̀, àti mọ́ ògo àwọn ọ̀rọ̀ ìgbani gbogbo ni tó yẹ kó jẹ́ ìpín mi, mo paláṣẹ látàkókò yìí lọ bóyá nítorí pé Ọlọ́run ti gbọ́ tèmi ó sì tún gbọ́ tí ó sì mọ́ gbọ́ tèmi ẹ kúrò níbi tẹ́ wà ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí dúró fún mi pátá gbogbo tó ha yín tó dé yín tó hàn yín àbí tí ọjọ́ kò ní tó gbọ́wọ́lé yín tó gbèsè lé yín gbogbo wọn mo iná tó dàpọ̀ mọ́ra mo fi parẹ́ wọn mọ́ mo fi já wọn dànù mo fi ru wọn dànù bóyá àrí gbogbo tí ṣòwò kọ́ mi pé mi rí ayé báyẹn mọ́ mi sí dànù gbogbo pátá ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí dúró fún mi gbogbo tí ṣòwò àwọn ọ̀rẹ́ ìgbani ni ọ̀yá tí sára rẹ̀ pè mí ni ẹ padà tó ẹbẹ̀ sí dúró fún pátá àṣẹ lè kì í ṣàbà nínú ayọ̀ àtàlàfẹ́ àtẹ̀mí gbogbo ẹbẹ̀ sí dúró fún pátá nítorí pé kí ni èmi oníkan ni mo ń paláṣẹ fún yín bẹ́ẹ̀ láti àkókò yìí lọ ohun rere tẹ́nìkẹ́ ló gbéṣe nínú ọ̀rọ̀ mi kọ́bẹ̀ sì di gbéṣe fún mi ohun rere tẹ́nìkẹ́ ogun tẹ́nìkẹ́ ló lórí nínú ọ̀rọ̀ mi kọ́bẹ̀ sì di lò fún mi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àṣẹ ìdìbò pa èmi kò dálábà ẹ gbọ́ gbogbo tí ṣògo ayé mi pátápátá gbogbo tí ṣàṣùgbọ́ mi ṣe dà mí ṣe àti gbogbo tí ṣàwọn ìpín mi àti ẹ̀tọ́ mi gbogbo tí ṣòro rere ayé mi ni èyí tá a ti jí inú ayé mi lọ́jọ́ tó pẹ́ ni àbí tá a ṣe jí lọ ni èyí tó ti bọ́ sọ́ọ́ mi lọ́jọ́ tó pẹ́ ni àbí tó ṣe bọ́ sọ́ọ́ ni èyí tí àní àti gbẹ́sẹ̀ lè tá a ṣe nípa ìyẹn jẹ́ ni àyè mi ò fẹ́ mọ ni ṣíṣe ìfẹ́ mẹ́rin ṣíṣe gbogbo tí ṣògo àwọn ọ̀rọ̀ ìgbani ni ẹ gbọ́ àní èmi oníkan tí mo nìkan àní mo ké pè ní o pé àní Ọlọ́run gbọ́ tèmi ó sì gbọ́ tèmi ó sì mọ gbọ́ tèmi àgbègbè bẹ́ẹ̀ ni àní kò sí àyè àmì kankan fún mi mọ́ ọ̀yà mo pàṣẹ lókùsọ padà sọ ẹ̀bẹ̀ sí tó fún mi mọ́ gbogbo tí ìṣòro àní kúrò níbi tẹ wà àní padà sọ ẹ̀bẹ̀ sí tó fún mi sẹ́ gbogbo tí ìṣe pé mi àní kúrò níbi tẹ wà àbẹ̀ padà sọ ayé mi gbogbo tí ìṣàwọ̀ ẹ̀tọ́ mi mo padà ṣe ìgbọ̀dọ̀ lábà àní kúrò níbi tẹ wà ẹ padà sọ ẹ̀bẹ̀ sí tó fún mi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gbogbo àti ìtura àní ẹ̀bẹ̀ sí tó fún mi sẹ́ ní orúkọ Jésù àní padà sọ ayé mi àní ẹ̀bẹ̀ sí tó fún mi sẹ́ àṣẹ ni kì í sábà ní orúkọ Jésù àní padà sọ ayé mi àní ẹ̀bẹ̀ sí tó fún mi sẹ́ ògùn ayé mi wọ̀dà àní ìgbẹ́ ayé mi wọ̀dà iṣẹ́ ayé mi wọ̀dà àní gbogbo tí ṣe àní àwọn ẹ̀sọ́dà ti rí ẹ̀mí ọ̀pátá wo èyí tá ti ṣe ayé mi lọ́jọ́ pẹ́ ni èyí tá ti gbèsè lọ́jọ́ yìí lọ́jọ́ pẹ́ ni èyí tá ti kàn mọ́ nínú lọ́jọ́ pẹ́ ni àní ẹ̀ pọ̀ lọ gbogbo tí a kàn mí àṣẹ ni mo pa gbogbo tá a fi kẹ́ gbogbo tá a fi dé gbogbo tá a fi ayé iná tó dàpọ̀ mọ́ àṣẹ mo kó tó sọ àní mo fi ju gbogbo ọmọ pátá àní gbogbo tẹ́lẹ̀ abẹ́rẹ́ àní padà sọ ayé mi àní bẹ̀rẹ̀ ti dúró fún mi nínú ayọ̀ àlàáfíà mi kúrò àti tura àní tó pa ọlọ́run létí gbàdúrà yóò ti gbọ́ sí mi sẹ́ orísun bó ti mi sùnmọ́ bó ti gbà gbogbo èmi ọ̀dà lábà àti àṣẹ ni mo pa lórúkọ Jésù Kristi ògùn ayé mi gbogbo àyè mọ́ mi àṣẹ ni gbogbo àyè tí wọ́n ti sọ ìjọba àti pé wá gbogbo àyè bó ti sàwọn ìjọba àti pé mi àti rẹ gbogbo èyí tá ti jí lọ tó ti bọ́ sọ lórí àti gbèsè ní lọ́jọ́ tó pé ní àdéhùn ìdájú kan ní agbọ́wọ́lé ní ìdájú àtàkàn ní àṣẹ ní owó ẹ̀ padà sọ ayé mi sẹ́ àdẹ́pọ̀tò ẹ̀ dúró fún mi nínú ayọ̀ àlàáfíà mi wà tuntun àdẹ́pọ̀tò ẹ̀ bẹ̀rẹ̀ sí òfin jọ ìjọba ìwọ̀n wọlé tí wọ́n ti gbọ́ sí mi sẹ́ ó sì ń gbọ́ tẹ̀mí àní ó sì mọ̀ tí wọ́n ti gbà gbogbo èyí dá mi lójú pé mo pa àlọ́ rẹ̀ mo ti bọ̀ rẹ̀ pọ́pọ̀ lọ àní owó láti bẹ̀rẹ̀ tí òfin náà ògbó tẹ̀lé òdúró nínú ọ̀rọ̀ mi ẹ̀ àkọ́bẹ̀ tí ó fi wáyé ní gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti ṣe sí ẹ̀ lọ ẹ̀ àkọ́bẹ̀ bẹ̀rẹ̀ sí dúró fún mi òun rẹ̀ tẹ̀lé ògbé ṣe lúrọ̀ mi àní bẹ̀rẹ̀ sí gbé fún mi sẹ́ òkò àjẹ́ kò lónìí àní bẹ̀rẹ̀ sí gbé fún mi òun rẹ̀ tẹ̀lé ògbé ṣe lúrọ̀ mi bẹ̀rẹ̀ sí gbé fún mi pàgbàdà aṣọ lọ́wọ́ aláyé níbi gbogbo ẹ̀bẹ̀ sí gbàmù nínú ògo níbi tó ga jùlọ àdáàtì mọ̀ pọ̀ láti mọ̀ pàṣẹ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mọ́ ń gbàgbé o dandan ní kọ́ gbàdúrà yìí fúnra rẹ̀ sọ́tọ̀ ilé ìpàdé ọdún tá a wáyé nítorí ẹ̀ ti wò mí jù ní pé gbogbo àdá àtàgbà ní gbogbo ọmọ tó kù tọ́dún ìparí ni láti mọ̀ gbà fẹ́mi nìkan
màá tọ́jú rẹ̀ fọkànbalẹ̀, màá máa ra súùtì fún ọ, màá máa ra bisikì fún ọ, nítorí mo máa ra mínírààsì fún ọ sóde nítorí mo fọ ní pọ̀n nǹkan àbí pọ̀n mẹ́rin tó fi mọ̀ fi so wá pò wípé àìmọ̀ bóyá ní nǹkan tó bá fẹ́ rà so fọkànbalẹ̀ ìtókù tó gbé parí gbogbo àdáta àgbà yẹn kéde dání kọ́ gbà fún ara rẹ̀ so àti mọ̀ gbà fẹ́mi nìkan ó rí pé màá tọ́jú rẹ̀ ibi tó wà mọ̀ wọlé pé bó ní ṣe mọ̀ ibi tó wà mọ̀ wọlé fọkànbalẹ̀ Ọlọ́run yóò kọ́ mi tọ́lọ̀ bàbá fọ́nà wà mí láti jẹ́ kí n mọ̀ ibi tó wà ń gbà náà mọ̀ pé ẹlẹ́rùn ẹbí oṣù lọ́wọ́ ti tèmi ṣùgbọ́n tó ṣe kókó ni pé sáti mọ̀ gbà fẹ́mi lórúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yà ń gẹ̀rì oníṣàyè oníròyìn aṣọ mi ẹbẹ̀ sí kàmí láti mọ jíjà mi fún mi sẹ́ ìtòrò pé kìíní èmi ti ké gbé Ọlọ́run ó ti gbọ́ tèmi Ọlọ́run ti jẹ́ kó di mímọ̀ fún mi pé nítorí ti tèmi ló ń fi gbé yín kalẹ̀ so èmi ò dára mo pálásẹ ni gbogbo ẹ̀yà ń gẹ̀rì oníṣàyè oníròyìn aṣọ mi ẹbẹ̀ sí kàmí láti mọ jíjà mi fún mi òkú ayé mi kó tó kó búyọ ju bó ṣe búyọ àjí bó ṣe fojú sọ̀rọ̀ lọ bí ọjọ́ ṣe ń búyọ láì mú ní àkàrà ní ògbọ́n ẹ̀kọ́ bẹ̀ sí ní búyọ bẹ́ẹ̀ bí òun ṣe ń ràn pẹ̀lú àṣetàgbọ́n tí kò sẹ́ni tó lè dáwọ́ bò àbí gbé pamọ́ ni bẹ́ẹ̀ ni òkú ayé mi kọ́ bẹ̀ sí ní ràn bẹ́ẹ̀ àyìn ìgbé ayé mi kọ́ tó máa mọ fọ tòkòtòkò iṣẹ́ ọ̀sẹ̀ ṣọyọ bí akọ́tò mọ fọ tòkòtòkò bó ṣe ní kọ́ tó mọ fọ tòkòtò bó ṣe fọ náà ògo lọ ẹ̀rí ayọ̀ mi kó tó bọ̀ lógo bó ṣe lógo lọ àní ohun rere tó ga tó tóbi tó lẹ̀ gbé lọ tẹ́nìkẹ́ ló gbé ṣe nínú ràn mi láti tó ti pẹ́ tó fi dàwọ́ kọ̀wé tí kò sẹ́ni tó lè gbèsè lálẹ́ ní tèmi yá kébìrẹ̀ sí ní gbèsè báyìí àti òkú tẹ́lifíkẹ́ lò nínú ọ̀ràn mi àti kébìrẹ̀ sí pé ìtọ́ tó má sì wípé ni ohun tí ọgbọ̀n rí ohun rere tí ọgbọ̀n rí èyí tó jó òrìrí tẹ́nu òrìrí yẹn nínú ayé tèmi akọ́ bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú àṣetà agbára Ọlọ́run ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ gbogbo ẹ̀yà ń gẹ̀rù ní sẹ́yìn ẹ̀bẹ̀ kámi láti mọ ti àmì fún mi orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yà ń gẹ̀rù ní sẹ́yìn oníròyìn ayọ̀ mi nítorí pé kí ni àní Ọlọ́run láti gbé yín kalẹ̀ nítorí tèmi ni nítorí pé mi gba Ọlọ́run pé mo ti gbọ́ Ọlọ́run gbọ́ pẹ̀lú àní mi kẹ́pẹ́ Ọlọ́run ó sì fi mi lọ́kàn balẹ̀ wípé kí àní ẹ̀yà ń gẹ̀rù ní sẹ́yìn ayọ̀ mi òun ti gbé yín kalẹ̀ nítorí tèmi kò sí ìdààmú àti wàhálà àti ìfòró kankan fún mi ya ẹ̀bẹ̀ sí kàmí láti mọ ti àmì fún mi sẹ́ gbogbo ẹ̀yà ń gẹ̀rù ní sẹ́yìn oníròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ kàmí láti mọ ti àmì fún mi sẹ́ ya àní ju àfojúsùn mi lọ àní ju ìrètí mi lọ àní ju fọkànsí mi lọ ó yá òkú ayé mi akọ́bẹ̀ ń búyọ àyè pátápátá ti gbogbo agbára àti aṣọ lọ́wọ́ àlàyé ni àyíké bí ọjọ́ ṣe ń búyọ tí kò sẹ́ni kẹ́ni tó lè dé ọjọ́ láti pẹ́ kọ́mọ́ sí lọ́nà ògùn ayé mi àkọ́tọ̀ mọ́ búyọ àyíké bó ti mọ́ ràn àyíké bí òun ṣe ń búyọ tí sì ràn ìtí kò sẹ́ni tó lè dáwọ́ àbí gbé pamọ́ ni àyípa ṣàtàgbọ́rọ̀ lọ́wọ́ àlàyé ni bẹ́ẹ̀ ni àyíké ayé mi pátá gbogbo àkọ́tọ̀ wọn fọ̀ tòkòtò pátá àyíké bó ṣe bọ̀ ní ògùn àtàgbà àti aṣọ lọ́wọ́ àlàyé lọ àyíké tuta tẹ̀ wá lọ àyíké àfojúsùn àti ìrètí mi lọ́sẹ̀ àyíké gbogbo tí ń ṣe tẹ̀lé pátá ìṣẹ́ ìṣẹ́ ìjọba àti gbogbo ṣe tẹ̀lé pátá àyíké tó gbogbo tí mo fọ̀ tòkòtò àyíké tó fọ̀ tòkòtò àgbà aṣọ lọ́wọ́ àlàyé àyíké àfojú àti ìrètí àti ìwà lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àìní orúkọ ojú oṣù sí ẹ̀rí ayọ̀ mi àkọ́tọ̀ fún fún ògo tọ́ka tó tóbi tó lẹ́gbẹ́ tó lè dùn ọ́ àìdúgbò tí fún olùdúgbò sí fojú àti ìwà lọ àìdúgbò sí fojú àti ìrètí mi lọ àìní mo tó tẹ̀lé mọ́ ògo tẹ́nikẹ́ni lórí nínú rẹ̀ mi òun rẹ̀ tẹ́nikẹ́ni ògbéṣe nínú rẹ̀ mi sẹ́ àìní orúkọ ojú oṣù sí àìní fún ẹ̀mí àkọ́bẹ̀ ti dìlò fún mi àkọ́bẹ̀ ti gbéṣẹ́ fún mi èyí tí etí ọ̀gbọ̀n rí èyí tó ojú òrìrì àìní tẹ́lẹ̀ òròrì sẹ́ ìyẹn òun rẹ̀ ayọ̀ tó ka tó lógo jùlọ ni àìní fún ẹ̀mí sẹ́ àìní orúkọ ojú oṣù sí àkọ́bẹ̀ ṣẹlẹ̀ ní ayé mi èyí tó rẹ̀ pé kí ni àìní àwọn ẹlẹ́dàá aláṣẹ́gbẹ́ ayọ̀ àìní ti gbọ́ ìgbà àti ẹ̀mẹ́ mi nígbà tí èmi ké pè ẹ̀yà ń gẹ̀rọ ní sáà yọ mi ẹ̀bẹ̀ kí láti mọ̀ tí a mi fún mi ẹ̀yà ti fi dí gbogbo àwọn ìmúlẹ̀ ẹ̀yà ń gẹ̀rọ ní sáà mi àní ẹ̀bẹ̀ sí kàmí láti mọ̀ tí a mi fún mi ẹ̀yà ń gẹ̀rọ ní sáà oníròyìn ayọ̀ mi kàmí láti mọ̀ tí a mi fún mi sẹ́ àní gbogbo ọ̀nà mọ́ páàṣẹ mi ọ̀dà ẹ̀bẹ̀ kàmí láti mọ̀ tí a mi fún mi orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ta ni ẹ̀yin lẹ́mọ̀ ibi tẹ́ wà ẹjọ́ yín lélẹ́yìn bó lẹ́ ṣe jẹ́ ẹrù yín lélẹ́yìn ohun kan sọ́kàn tèmi ní wípé kí ni èmi o àti rà mí padà ní iye kan tó ju wúrà àti fàdákà ló ti máa ń bàjẹ́ tí kò lápàdà tí kò lábà wọn ìtì ìṣẹ̀jẹ̀ Jésù Kristi àti fìdílẹ̀ múlẹ̀ nípa tèmi wípé èmi ò sí nínú ẹni tẹ́lẹ̀ mọ́ yọ lẹ́nu mọ́ àwọn nǹkan mi gbogbo tí ń ṣe tèmi ò sí nínú àwọn kan tẹ́lẹ̀ mọ́ yọ lẹ́nu mọ́ ṣùgbọ́n tó pé ẹ wá kọ́ ẹni kò sí tọ́jọ́ Ọlọ́run sì gbé ọ̀rọ̀ rẹ̀ láti gbogbo orúkọ rẹ̀ lọ bí ó ti fìdílẹ̀ múlẹ̀ pé ẹni yóò kó kọjẹ́ tó bá yọ mí lẹ́nu àrùn dájú ara rẹ̀ á sì gé dànù wọ́n padà ṣe mi ọ̀dà lábàá o nítorí pé ẹ̀kọ́ láti jẹ́kun lórí ọ̀rọ̀ ayé mi láti jáwọ́ lórí ọ̀rọ̀ ayé mi àbí ohun tí ṣe tèmi láti mọ yọ mi àbí ní mi àbí tí ìdáwó àbí ṣèdíwó àbí nira fún mi ẹgbẹ́ dànù àti ẹ̀yìn àti gbogbo agbára àtijọba àti gbẹmọ yín ẹgbẹmọ dànù ẹ̀yin kọ́ ní ẹ̀rọ àkọ́kọ́ Fáráò ṣẹlẹ̀ sí Fáráò ọ̀ṣẹlẹ̀ sí àwọn mìíràn Ahimeleki gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí àwọn tó ṣẹlẹ̀ sí ẹ̀yin kọ́ ní ẹ̀rọ àkọ́kọ́
ọ̀yà pọ̀ pàṣẹ ẹ̀gbìn náà ló ti gbogbo agbátí àti ọ̀nà yín ẹ̀dẹ̀hún àìgbègbè ẹ̀dẹ̀hún tá a ṣe ìdàgbére fún tí a kù síbi kankan pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ló ṣe àṣẹ ni mo pa kí mi ò dálábà ẹni tẹ́ ń ṣe kankan mi ìbílẹ̀ wa ẹjọ́ yìí lélẹ́yìn àníbọ̀lẹ̀ ṣe jẹ́ ẹrù yìí lélẹ́yìn àní òun kọ sọtọ́kàn mi ni wípé kí ni àti fìjìlẹ̀ múlẹ̀ nípa ti tèmi wípé kí ni ẹnikẹ́ni kò tún gbọdọ̀ yọ mọ́ èmi képe ọlọ́run gbọ́ ti tèmi àní ó tẹ́sẹ̀ lọ mi ó ti dà mí láàrin àní kò tún sí ìdíwọ́ àbíjìlẹ̀ kan fún mi mọ́ àní láti mọ̀ fọ ní ògùn àti ọ̀sẹ̀ aṣọ àti wo sì ní wọ́n bá sáta ẹ̀yin owó àlẹ́ bá pẹ́ ní àní ayọ̀lẹ́lẹ́ náírà ìtẹ́sọ́ pé ẹ̀yìn ṣe láti jáwọ́ àti jẹ́ inú ọ̀rọ̀ ayé mi èmi ò dálábà àṣẹ ni mo bá ní orúkọ Jésù bóyá ẹrù dànù àti ẹ̀yin àti ilé àtúrà àti gbogbo agbára yẹn àdé ṣòwò dànù àti ẹ̀yin àti ilé àtúrà àti gbogbo agbára yẹn bóyá àdé di òkú àdé àti ilé àti gbogbo agbára òkú lẹ́nu dànù àdé ìkọlẹ̀ ní àkọ́kọ́sẹ̀ tí ó parun àìtorí wà gbogbo yìí ni ìjọba mọ̀ báyà sí tó báyà ti mọ̀ pé ojoojúmọ́ lọ́lọ́run bínú sáwọn ènìyàn gbogbo ìjọba ẹ̀jẹ̀ ènìyàn gbogbo ìjọba ẹ̀kọ́ lájáwọ́ nínú iṣẹ́ àti gbogbo ni àti ẹ̀yin àti ilé àtúrà àti gbogbo agbára yẹn èmi ọ̀dà ìbàmọ́ báyà sí lóko ẹrù dànù ìjọba ti fi sílẹ̀ nílẹ̀ nípa tèmi wípé kí ni àti rà mí ní iye kan ìtọ́jú wà tí wọ́n lákà lọ tí kì í nígbà tí wọ́n bàjẹ́ ni àti rà mí ní iye kan èyí tí kò nábìlà tí kò nábìlà tí kò ní bàjẹ́ ládàá ti ẹ̀yẹ Jésù ọ̀rẹ́ sẹ́ni èbí tí wà ní àwọn tẹ́lẹ̀ kẹ́lẹ́ tó gbọ́dọ̀ àbí náà mọ̀ ìtọ́ pé kẹ́lẹ́ àní àtìtà náà àti ìtàn pàrọ̀ àti ṣe ìlú ọ̀bẹ sàmì ṣe Jésù Kristi lára ó ṣe mọ̀ pàṣẹ ẹ̀yin wo wà ní ẹ̀sọ́ pé ẹ̀yin ẹ̀ṣin láti jáwọ́ ẹ̀ṣin láti jẹ èèyàn lórí ọ̀rọ̀ ayé mi àbí kó o ṣe tèmi àdá tí mo ṣe ní àbíyọ̀dọ̀ àbíjọ́ àbíjẹ̀nà láti mọ̀ fúnni láti mọ̀ gbìnà láti mọ̀ gbà ní Ọlọ́run aláyé èmi tí kẹ́gbẹ́ lọ́ọ́ ti gbọ́dọ̀ mọ̀ gbọ́ tèmi àgbẹ̀ mo ṣe pàṣẹ bóyá ẹgbìn náà ní ẹdùn ẹdùn kọ́mátá ìtọ́ pé èyí akọ nípa ti tì yín pé ìparun ni ti yín lójijì àdékúnlẹ̀ ẹ̀dùn àfátá ẹ̀yin tilẹ̀ gbé ẹ̀kọ́jà lọ sílẹ̀ gbígbẹ́ àdékẹ́ lọ́mọ gbé bẹ́ẹ̀ kẹsàn-án ṣòfin kẹ́lẹ́ mọ́ parun níbẹ̀ àṣẹ ni mo bẹ̀rẹ̀ lọ́dà láàrin orúkọ ẹni yóò kó kẹjẹ ẹ̀rọ kúdà àti gbogbo àbá àti ilé àtọ̀nà yín agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé rẹ̀ mo dá gbogbo wọn padà sọ́dọ̀ rẹ̀ fún gbogbo tí wọ́n gbọ́ tèmi ìtòtún gbọ́ tèmi tó tún mọ́ gbọ́ tèmi nígbà gbogbo fún gbogbo àṣìkà tó tún ṣe ní ayé mi bàbá ọmọ ṣe àdúrà pẹ̀lẹ́ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èmi yìn ológo bàbá mo gbé orúkọ rẹ ga mo fọ pé yàtọ̀ kó forúkọ rẹ fún títí bàtà agbára lórí ayé mi èyí fún gbọ́ tí wọ́n gbọ́ tèmi ìtòtún gbọ́ tèmi ní òwúrọ̀ ìtòtún gbọ́ tèmi tí mo gbọ́ tèmi nípa gbogbo ní gbogbo rẹ ó kò jìnnà akẹ́gbẹ́ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ àtọ́bìṣù bàbá gba ọpẹ́ àti èèyàn ológojọ gba ọpẹ́ àti èèyàn èmi àdéhùnmọ́bẹ̀ gba ọpẹ́ àti èèyàn ní gbogbo ọmọ sọ wípé o ṣe o èmi ò ní nǹkan tí mo ní sọ wípé o ṣe èmi mọ rírì tí tóbi àtàgbára rẹ ayé mi ẹgbẹ́ tí wọ́n gbọ́ tèmi ìgbà tí wọ́n gbà mí ìgbà tí wọ́n dá gbogbo béèrè mi ìjà bó sùnmọ́ bọ́tẹ̀ ó sùnmọ́ dáhùn béèrè mi nípa gbogbo ọmọ òṣìṣẹ́ Ọlọ́run ayérayé òṣìṣẹ́ Ọlọ́run àtòbí jùlọ èmi mo ti ń tẹnu wọn bàbá àní síwájú àtọ́jú àmọ́ gba ògo lọ àmọ́ gba yìí lọ àmọ́ gba ògo lọ àtúmọ̀ gba yìí lọ àtúmọ̀ jẹ́ àbójú agbára rẹ ilé mi mímọ́ agbára àti àṣà àti tóbi àti ìjọba àti tóbi àti wà láyé rẹ àtúmọ̀ sọ̀rọ̀ ìbò ti kalẹ̀ àtúmọ̀ jẹ́ ìrànbó ti jẹ́ báyìí àtúmọ̀ ìfàjùlọ ìbò ti fi hàn àtúmọ̀ gba gbogbo ìbò ti hàn àtúmọ̀ yìnyín àrùn ìbò ti rẹ̀ go jẹ́ kí ògo àyà kó tó jẹ́ ìbò jẹ́ tirẹ̀ lọ sórí àtúmọ̀ fi ìbò ti hàn kí gbogbo kó tó jẹ́ ìbò ti hàn òṣìṣẹ́ bàbá ìbò tó fún òun gbàdúrà ìyàtọ̀ gòrí forúkọ rẹ lóko tó bàbá ìbò ti mọ̀ lọ òṣìṣẹ́ àrímọ̀ ìyàwó òṣìṣẹ́ lórí ọ̀fẹ́jọ òṣìṣẹ́ ìjìnlẹ̀ fẹ́ ògo yẹn àti forúkọ rẹ mímọ́ òjà gbọ́ báyìí àní àtàwọn àtàwọn àti àtàwọn bọ́ àti wọ́n wà àtọ̀bọ̀ ṣòṣò àyè bó ti sọ ẹ̀rọ àtọ̀bọ̀ ní wọn agbájá àtọ̀bọ̀ ṣòṣò àtọ̀bọ̀ kúkúrẹ́ bó ti sọ àtọ̀bọ̀ mú àyẹ̀wò àkótọ̀bọ̀ kún fún yàrá àti ìṣúná àti bó ti sọ ògo ní forúkọ tó pọ̀ ti ṣe èyí títí àmì àmọ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ayọ̀ ńlá ló jẹ́ fún mi láti kí ọ kú oríire láti kí àmì kú oríire láti kí gbogbo lápò pé a kú oríire láti yọ Ọlọ́run lógo torí pé kí ni ó gbọ́ tiẹ̀ ó gbọ́ tèmi ó gbọ́ tẹ̀ nìkankan wa ó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu àìṣòlógo nínú ayé nìkankan wa láti àkókò yìí lọ bẹ̀rẹ̀ láti òní lọ nínú àwọn ọjọ́ tó kù tọ́dún ìkọjá lọ àti ẹ̀yin àti èmi ẹ̀rí ayọ̀ nìkankan wa tó lógo jùlọ ó bẹ̀rẹ̀ ní orúkọ ti Jésù Kristi gbọ́ bó ti wù kí wàhálà àti ìdààmú àti ìforúkọ pọ̀ jù nínú àgbáyé kò le tó ní ti mi ní ti ti ẹnì kọ̀ọ̀kan yín lórúkọ Jésù Kristi àwọn ìbá wọn nípìn nínú rẹ̀ nítorí pé Ọlọ́run ilé ti gbáròyè ó ti gbọ́ tẹ́ nìkankan wa ó sì dáhùn sí ìbéèrè nìkankan wa ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé kíni títí wa ire ni lábẹ́ bó ti wù kú rí nítorí pàtí kọ́ wípé kíni búburú kan kì yóò ṣubú lẹ́nikẹ́ni nínú wa bẹ́ẹ̀ ni àrùn kankan kì yóò súnmọ́ lé wa ṣùgbọ́n ire àti àánú òun yóò mọ̀tọ́ nìkan wá lẹ́nu ọjọ́ gbogbo èyí rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ gbogbo ó sì jẹ́ tọ́nu láì àti láìláì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi òmíràn tó dàbí rẹ̀ èyí nínú ọ̀sẹ̀ yìí láti wọnú ìyìn ọjọ́ kan tí bá sì àìpé ìjọ Friday lọ bọ́ sí mẹ́ẹ̀ẹ́dógún oṣù ìyìn ọjọ́ kan láàrin oṣù mẹ́ẹ̀ẹ́dógún oṣù àìpé mẹ́ẹ̀ẹ́dógún oṣù tó oṣù yìí ọjọ́ Jímọ̀ lọ bọ́ sí so ẹ jẹ́ ká palẹ̀ má ti yin Ọlọ́run lógo ní ọjọ́ yẹn mọ́ gbàgbé pé ní ìjọ yẹn ohun tá a mọ̀ ni pé ká yin Ọlọ́run lógo ká gbé Ọlọ́run ga ká fẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run so
bẹ̀rẹ̀ sí yọ̀ǹda gbogbo àgọ́ ara rẹ bẹ̀rẹ̀ sí kéde fún gbogbo àgọ́ ara rẹ tọba tó máa mẹ́rin tọba lè kéde fún bẹ̀rẹ̀ sí kéde fún àwọn náà káwọn náà kí wọ́n kéde fún gbogbo àgọ́ ara wọn kí kálukú wa ká bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ kí àgọ́ ara kọ̀ọ̀kan kọ́ bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ láti yan Ọlọ́run lógo nínú ìyẹn ọjọ́ kan yẹn Ọlọ́run ṣe bẹbẹ nínú ọ̀yìn yẹn èmi ọmọ bọ́ọ̀lù Ọlọ́run sì ṣètò rẹ o so òun ló yé mẹ́ẹ̀ẹ́dógún oṣù méje ọjọ́ tó parí oṣù àti mẹ́ta ọjọ́ tó bẹ̀rẹ̀ oṣù òun nìkan ló yé so Ọlọ́run tó ṣe bẹbẹ yẹn ó sì wà síbẹ̀ kò gbàgbé kò síbẹ̀ Ọlọ́run tó ń gbé nínú yìí ṣògo ń mọ̀ pé ohun rere tó lógo tó ga jùlọ ni ó sì nínú ayé mi ni ó sì nínú ayé rẹ nínú yìí yẹn so láti àkókò yìí lọ bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ gbogbo àgọ́ ara rẹ yọ̀ǹda wọn bẹ̀rẹ̀ sí sọ fún ọ pé káwọn kan bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ ẹjọ́ mọ́ palẹ̀mọ́ gbàgbọ́ èmi tí ń palẹ̀mọ́ pẹ̀lú gbogbo àgọ́ ara tí mo kéde fún gbogbo àwọn àgọ́ mẹ́yà ẹ bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ fún ìyẹn ọjọ́ kan láàrin oṣù nínú ìyẹn ní orúkọ ti Jésù Kristi ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí tó lógo jọ ọgbà àti màtó yé wa lọ ìtí àwọn èèyàn wọn mọ gbòòrò wa yóò sì mọ jẹ́ títí wọn àmọ́ wọn wípé irọ́ ni wọ́n mọ wádìí rẹ̀ wọ́n mọ wádìí mi wípé ọ̀tẹ́ǹdì ni ìdí Ọlọ́run sínú ayé mi àti ẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù èyí tó bá parí rẹ̀ ìjọba ọ̀run èyí ló ṣe pàtàkì jùlọ gbogbo yòówù kó lè dà láyé yìí má jẹ́ kí Sátánì kọ́ra ìwọlé sọ́lára láti mọ̀ sójú bọ̀rùn wo bó ti wù kí gbogbo ìkó lọ rí pọ̀ tó ká dá padà fún ọ bó ti wù kó dológo ńlá tó mọ kíyèsára sórí ìgbà tó wà nínú làálàá tó ń lákàkà Sátánì dọdẹ rẹ tọba tó ń bọ́ nínú wàhálà yẹn tán tọ́lọ̀ tó gbàdúrà rẹ Sátánì tó ṣe kíni ètò tẹ̀síwájú láti mọ dọdọ rẹ Sátánì kò sí ìgbà tí wọ́n dọdọ ènìyàn ọdọdọ Jésù kò nígbà tá a tọ́jú gbọ́ ìkéde rẹ láti rí Àìsáyà tíṣe ọjọ́ ìbí rẹ èyí tá a tó fi lóyún rẹ ó tún dọdẹ rẹ àtúnbí ó tún dọdẹ rẹ èyí tó títọ́ bí dàgbà ó tún dọdẹ rẹ ó tún lọ fún àwọn ogójì ọ̀sán ó tún dọdẹ rẹ títí gbogbo òrìn àjò rẹ ó dọdẹ rẹ nígbà tó kú tán tá a tó kàn má gbélébù ó tún dọdẹ rẹ nígbà tá a tó gbé tá a tó lọ sí ó tún ṣe kíni ó tún dọdẹ rẹ ó tún jíde Sátánì ọmọdé yín títí tó fi gòkè lọ sọ̀rọ̀ Sátánì sì dọdẹ yẹn pé níwọ̀n bàtà bá sì tó wà ní ayé kò sí irúgbò yóò kó lè wà tó bá sì jẹ́ tọ́lọ́run Sátánì ò lè dẹ̀yìn lẹ́yìn rẹ̀ so ìwọ ni kọ́ mọ kíyèsára kí Sátánì àtijọba ọkọ̀ àtẹ̀mí kòkó kọ́ mọ̀ sí mọ̀ ọkùnrin ìjọba Ọlọ́run ní orúkọ Jésù mọ̀ gbọ́dọ̀ àìpẹ́ àti èmi àti ẹ̀yin agbára ọgbọ́n ìmọ̀ òye àti ìmísítà nílò èrú tí Jésù fi ṣàṣeyọrí dáhùn fi ṣàṣeyọrí yẹn Ọlọ́run gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi bàbá rere o ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi àtóbi jù ìwọ lọ́lọ́run òtítọ́ alágbára ìwọ lọ́lọ́run òdodo elétí gbàròyé ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé onídàáhùn sí gbogbo ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ àti àwásà wà níbí àti gbogbo àti wọn bọ àti wọn wò wá amọ̀rí àsọ̀rọ̀pọ̀ ṣe gba ọpẹ́ àti yìn ajúbàrí àsọ̀rọ̀pọ̀ ṣe gba ọpẹ́ àti yìn agbẹ́ọ̀gá àsọ̀rọ̀pọ̀ ṣe gba ọpẹ́ àti yìn ògo ní fún orúkọ rẹ tí Ìsìlámù yà mọ̀ pé orúkọ rẹ ga ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ ti bàbá orí ọ̀fẹ́ ti ọmọ orí ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó ṣùrù fún wa ó bùkún wa ó ṣàṣepinnu ayé wa ọ̀sẹ̀ yìí Ọlọ́run ti gbọ́ títí wa ó ti bẹ̀rẹ̀ sí ṣe oore àánú ayé wa ó ti mú àbẹ̀rẹ̀ àwọn ó ti bẹ̀rẹ̀ sí bùkún wa bẹ́ẹ̀ ni àní ní gbogbo ojú ayé wa yóò tún mọ gbọ́dọ̀ bó ti gbọ́ tiwa lọ yóò sì mú kọ́sẹ̀ kó tó fún àdìbà sí lérò lọ bẹ́ẹ̀ ní gbogbo ìrìn àjò ṣe àmọ̀rí ànúgbà ní gbogbo ìrìn àjò ṣe ògo àti gbégbọ́ yóò mọ̀ jẹ́ tẹ̀lé kọ̀ọ̀kan wa eré ayọ̀ wa yóò mọ̀ pọ̀ sí ó sì mọ̀ gbilẹ̀ sí nígbà gbogbo eré ayọ̀ wa kò sì ní dẹ́kun àti mọ̀ gbòòrò sí lójoojúmọ́ bẹ́ẹ̀ ni orí kò yí padà paríparí ìjọba ọ̀run kò ní bọ́ sọ̀rọ̀ mẹ́ni kọ̀ọ̀kan wa lọ́wọ́ ayọ̀ àtàlàfíà láti pàdé ní ìjọba ọ̀run láti Ojúmọ́ mọ́ yan Ọlọ́run láti mọ̀ yọ níwájú rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ àṣẹ orí tó ìgùn ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo.